young elite supporters. How about yes? Asiwaju Bola Ahmed Tinubu, young elite supporters. How about yes? Tinubu is a goal. Tinubu is a goal. United we stand. United we stand. United Nigeria. My fellow Nigerians, let us ask ourselves, who is the best man for our country? No one is capable to rule us well, but our main man, Jagaban Asiwaju Bola Ahmed Tinubu. Therefore, let us come out and march in 2023 to vote for the right person for the development of our country. Yeah, Tani, mi ò gbé kọ́ọ̀lù báyìí. Mi ò gbé kọ́ọ̀lù báyìí. Aṣíwájú ń bọ̀, ọmọ Nàìjíríà, ẹ jẹ́ ká dìbò fún. Salaam alaikum mutane Nigeria. Wa alaikum salam. Ina gaisuwa na gaishe ku. Ina son tambaya, wa ya kamata mu zaba ma in ba wai Jagaban Bola Ahmed Tinubu. Ina roƙo namiji don wana, Ameje don mamana. Ina so ku fito wani, ku zo ku zaba ma Bola Ahmed Tinubu. A yin shekarar nan 2023 da Allah ku fito zaba Bola Ahmed Tinubu. Èso faraye ń pé Bọ́lá máa ń bọ̀. Èso faraye ń pé Tinubu máa ń bọ̀. Èso faraye ń pé Aṣíwájú ń bọ̀. Tinubu máa ń bọ̀. Èso faraye ń pé Aṣíwájú ń bọ̀. Ọmọ Nàìjíríà, ẹ jẹ́ ká dìbò fún. Anda ya ne gbirane, ana ni Nigeria. Onyene, Onoru, Ozo, Oroko. Ajá Arúgbọ́bẹ 2023 election. Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu Yasele Ọ̀dọ́bìdáyì President ayé Nàìjíríà. Èso faraye ń pé Bọ́lá máa ń bọ̀. Èso faraye ń pé Tinubu máa ń bọ̀. Èso faraye ń pé Aṣíwájú ń bọ̀. Ọmọ Nàìjíríà, ẹ jẹ́ ká dìbò fún. Mo kí gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà, ẹ jẹ́ ká di ara wa. Ta ni ẹni tí ó yẹ fún ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà? Kò sí ẹni tí ó kájú ẹ̀. Bí ó ṣe Jagaban Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. Nítorí náà, ẹ jẹ́ ká túyáyá, ẹ jẹ́ ká túyáyá ní 2023 ká lọ dìbò dúpọ̀ rẹ fún bàbá wa Jagaban ẹni ọlá, ẹni ẹ̀yẹ, ẹni àpọ́nlé tó lè ṣe bàbá wa Jagaban Ahmed Bọ́lá Tinubu. Èso faraye ń pé Bọ́lá máa ń bọ̀. Èso faraye ń pé Tinubu máa ń bọ̀. Èso faraye ń pé Aṣíwájú ń bọ̀. Ọmọ Nàìjíríà, ẹ jẹ́ ká dìbò fún. Igbo kwenu, Igbo kwenu, Igbo kwenu. Ụmụ pụta nọ n'igwe ka ịfotoro Ahmed Asiwaju Tinubu na 2023. Ya nwa bụ onye anyị rọpụtara, ezigbo mmadụ anyị rọpụtara ka ọ ga-efoto na 2023 dịka ị na-apụta ka Chineke gozie gị n'aha Jizọs. Eji m asụsụ obodo anyị dịka ọ bụ na ịnụghọ ihe m na-asụ, ọ bụrụ
2023 for president election. Níbi ìfòtákẹ́ Chineke tó yẹnu lẹ́bàá Jesus. Amen. Èso fáráyé pé Bọ́lá máa ń bọ̀. Èso fáráyé pé Tinubu máa ń bọ̀. Èso fáráyé pé Aṣíwájú ń bọ̀. Ọmọ Nàìjíríà ẹ jẹ́ ká dìbò fún. Èso fáráyé pé Bọ́lá máa ń bọ̀. Èso fáráyé pé Tinubu máa ń bọ̀. Èso fáráyé pé Aṣíwájú ń bọ̀. Ọmọ Nàìjíríà ẹ jẹ́ ká dìbò fún. Wow! Ẹ̀sọ̀ fáráyé pé Bọ́lá máa ń bọ̀. Ẹ̀sọ̀ fáráyé pé Tinubu máa ń bọ̀. Ẹ̀sọ̀ fáráyé pé Jagaba ń bọ̀. Gbogbo ọmọ Nàìjíríà ẹ jẹ́ ká dìbò fún. Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run o. In fact, ìṣọmọ olókùú bẹ́ẹ̀ ni ọ̀ní símọ̀ òkú ẹ̀. Okay, mo ti rí, ẹ máa rí, mo ti rí. Now, today is on the 10th of February, year 2023. Oku just 15 days tí a máa fi dìbò ní Nàìjíríà, ní tí a máa dìbò yan bàbá wa Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run. Bó tiẹ̀ já sí wípé àwọn kan gbà lérò, wọ́n ń sùn ní o, ṣùgbọ́n ó possible kí wọ́n jí láìpẹ́ wípé bóyá ìdìbò ò ní wáyé lórílẹ̀-èdè Nàìjíríà. Ẹ sọ fún gbogbo àwọn tó ń ronú bẹ́ẹ̀ pé ojú oorun ni wọ́n wà, ọkọ tètè dìde ńlẹ̀. Gbogbo àwọn tó bá ń ronú pé kò lè ṣẹ̀ṣẹ̀, election ò lè ṣẹlẹ̀, wọ́n lè dìbò Nàìjíríà. Abeg, wake up. Wake up. What's wrong with you? Ẹ dìde ńlẹ̀. No going back. Election máa hold ní February 25th of this month. Bi isnillah, bi quwwatullah, bi iradallah. Torí gbogbo ohun tí ẹ̀dá bá fẹ́ ṣe láyé yìí kò gbọdọ̀ yọ t'Ọlọ́run kúrò ńbẹ̀. Pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run, election máa wáyé ní Nàìjíríà ní February 25th. Tọ́jà sí pé gbogbo ọmọ Nàìjíríà a ti gbáradì báyìí láti dìbò fún bàbá wa, ẹ̀gbọ́n wa, ẹbí wa, ọ̀gá wa, Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà. Bákan náà láti dìbò fún Babájídé Sanwó-Olú gẹ́gẹ́ bí gómìnà fún ìpínlẹ̀ Èkó. Bákan náà láti dìbò fún Dàpọ̀ Abíọ́dún gẹ́gẹ́ bí gómìnà ní Ogun State. Ẹ rí pé àwọn tí mò ń dárúkọ yìí, àwọn ni mo lè sọ pé wọ́n súnmọ́ mi. Gbogbo àwọn APC náà ni wọ́n súnmọ́ mi o, ṣùgbọ́n ọmọ Ogun State ni mí, ọmọ Abẹ́òkúta ni mí.
bákan náà ọmọ Èkó ni mí, Èkó ni mò ń gbé, Abẹ́òkúta ni mò ń gbé, gbogbo ẹ̀ lánàá ń gbé, so that pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run ìdìbò máa wáyé ní February 25th tó bá tó wá di March 11 la máa wá di ti àwọn gómìnà. Bákan náà Yayi inú àwọn senator Ogun State òun ni Yayi. Pẹ̀lú ògo lọ́dọ̀ bá ṣe ń dìbò ti president lọ́nà 25 náà la máa di ti àwọn senators pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run. Báwọn èèyàn ṣe wá ń gbà lérò pé ìbò yẹn ò ní wáyé tó ń torí ẹ̀ tí wọ́n fẹ́ máa dà lúrú, gbogbo àwọn tó wà ní ìdìbò ṣe ń dà lúrú ìnílẹ̀ máa gbàṣírí wọn. Ṣé wọn pé authentic lọ́wọ́ tí mi bá sọ ẹ̀ ló já sí pé èmi ò kì í sọ̀rọ̀ anyhow, ṣùgbọ́n authentico òun lọ́wọ́ tí mi bá ti sọ. Bó já sí pé ọ̀sẹ̀ tó parí mo busy a little bit due to my traveling and other things mo tún ń ṣe nígbésí ayé mi, ṣùgbọ́n tóun ti bẹ́ẹ̀ náà ẹ rí i pé ọ̀rọ̀ tí mo sọ níjẹjọ gbogbo ayé ló ti mọ̀ wípé àwọn kan wà lóòótọ́ tí wọ́n ń jẹ́ àwọn kàbá tí wọ́n dẹ̀ ń da ìjọba Tinubu láàmú, tó ń da ìjọba Buhari láàmú, tí àwọn kàbá yìí tí wọ́n tún wá ń gbèrò láti wípé wọn ò fẹ́ kí Tinubu kó débẹ̀. Nítorí Tinubu yìí àwọn kàbá yìí àwọn náà wá ń fún gbogbo Nàìjíríà ní problem láti wípé àwọn náà ni wọ́n jẹ́ àwọn taconess of progress, àwọn tó máa ń tako rere. Gbogbo bí wàhálà owó àtepo bó ṣe ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ nínú ìlú báyìí, gbogbo bí wàhálà owó àtepo ṣe ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ nínú ìlú báyìí, àwọn kàbá yìí náà ni wọ́n wà níbẹ̀, àwọn ni wọ́n jẹ́ ìṣòro tí wọ́n wà lábẹ́ gbogbo wàhálà yẹn. Inú mi wá dùn pé gbogbo ọmọ Yorùbá, gbogbo ọmọ Nàìjíríà a ti mọ̀ wípé àwọn kan wà tí wọ́n jẹ́ kàbá tí wọ́n ń dà wá láàmú ní orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ kí mo sọ níjẹjọ ní ṣókí nípa àwọn kàbá yìí. Ẹ kí mo sọ níjẹjọ pípé ẹ dákun ẹ̀yin admin ìbólẹ̀ ẹ̀yin admin wà àwọn wèrè pọ̀ díẹ̀ lórí program lẹ́ni. Àwọn wèrè pọ̀, àwọn admin ẹ dákun ẹ̀yin admin ẹ wà sàǹbáyé o. Ó dà pé ẹ̀yin admin ẹ ti ń sinmi àbí? Ẹ̀yin admin ti ń sinmi, àwọn wèrè díẹ̀ pọ̀ lórí program lẹ́ni, kí ló dé? Yàrá ń ta yín ni. Ṣára ń tẹ̀yìn wèrè yìí ni. Ẹ wo bí ẹ má confuse tèmi, èmi débi tí mò ń lọ. O bá máa comment orí burúkú, o bá máa comment òṣì, o dì mí lọ́wọ́ mú kí n má ṣe ohun tí n fẹ́ ṣe. Mo dẹ̀ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ẹni tẹ́ ń comment òṣì yẹn ọmọ 1990 ló pọ̀ jù nù yín, ẹ mọ̀ tó ń ṣẹlẹ̀, wọ́n ti brainwash yín so that ọmọdé ló ń ṣe yín. Mi ò lè bínú sí yín tó mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ yín ló já sí pé ọpọlọ yín ti dọ̀bálẹ̀, ẹ lè dá ronú mọ́, so that ọ̀rọ̀ tí wọ́n sọ táwọn kan òpònú sọ tí wọ́n fi ń da ìlú rú tó dẹ̀ pé wọ́n ń ṣẹlẹ́yà lọ́wọ́lọ́wọ́, ọ̀rọ̀ wọn lẹ̀ ń tẹ̀lé. Nídìí eléyìí gbogbo orú yín yẹn mi ò ní táìmù fún yín. Ibi tí mò ń lọ ni mò ń lọ. Mo sọ ń jẹjọ, mo sọ wípé àwọn tí wọ́n ń pè ní kàbá yìí àwọn ló jẹ́ bí problem fún Nàìjíríà. Ṣùgbọ́n tó yà mí lẹ́nu jù ń bẹ̀ ni wípé mi ò mọ̀ kí àwọn èèyàn wà nù ayé kọ́ má tiẹ̀ ní human feeling, kọ́ má tiẹ̀ kọ́kọ́ fi iná jóra wọn wò kó tó fi jó ọmọ làkejì. In fact gbígboro ṣe rí, gbogbo Nàìjíríà ṣe rí ní gbogbo throughout last week, ó jẹ́ nǹkan tó fọwọ́ tọ́ mi lẹ́mìí púpọ̀.
ṣùgbọ́n a ti dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé Ọlọ́run ti ń bá wa wá yanjú sí i. Àwọn tá ló wà ń di wàhálà yìí gbogbo bí wọ́n ṣe ń jólé tó ń jó báǹkì tó ń jó gbogbo pàápàá jùlọ l'Abẹ́òkúta ti wá ẹ gbà mí l'Ógùn state ti wá l'Abẹ́òkúta ti wá àwa ṣèwádìí àdẹ̀rí àwọn fact kankan tí a máa sọ fún èèyàn lénìí. Bákan náà mo ní àwọn ìròyìn ayọ̀ kan tí mo fẹ́ fi tó àwọn ọmọ Nàìjíríà létí lénìí pàápàá jùlọ àwa tá ń gbé ní ìpínlẹ̀ Èkó. Mo ní àwọn ìròyìn ayọ̀ kan tí mo fẹ́ fi tó wa létí. Kó má yẹ kí gbogbo ìgbà náà la máa mú ìrònú ìbànújẹ́ wá. Ṣé gbogbo ìgbà náà ni ọ̀rọ̀ bí ìbànújẹ́ no. Lénìí ìròyìn ayọ̀ wà tí a fẹ́ fún gbogbo ọmọ Nàìjíríà pàápàá jùlọ àwa tá ń gbé l'Ékòó. Ṣùgbọ́n kí n tó máa lọ síbi tí mò ń lọ ẹ jẹ́ sáré tírìtì bọ́ọ̀yì òpònú tí wọ́n ń pè ní bọ́ọ̀yì ọmọ anìdín kan báyìí tó ń pè ní Awikoko Akanda Oran. Ṣé dí bọ́ọ̀yì tí wọ́n ń pè ní Awikoko Akanda Oran yẹn tí ẹ bá wo bọ́ọ̀yì yẹn dáadáa fún àwọn tó bá ní nọ́zọ̀rù ẹni tó bá lójú inú ni o ẹni tó bá lójú inú tó bá ní nọ́zọ̀rù yóò mọ̀ wípé bọ̀bọ́ yẹn wọ́n ti sàlábà rẹ̀. Táwọn èèyàn bá ní kí wọ́n pè ní sàlábà èdè Lárúbáwá ni àmọ́ ohun tó súnmọ́ lédè Yorùbá ní pé tó bá náà sàlábà yàn bí kí èèyàn ti ṣàṣemáṣe kan ti ṣépè fún kíkì máa wá ja onítọ̀hún tàbí kíyàn ti dalẹ̀ bíyàn bá wá dalẹ̀ kí kẹ máa wá rí àpẹẹrẹ orí burúkú yẹn lára onítọ̀hún òun nǹkan tó ń ṣe bọ́ọ̀yì tí wọ́n ń pè l'Awikoko yẹn. Ṣé ti rí ẹ̀dá tọ́lọ́run dá mi tẹ́ bá lọ wo gbogbo program tí máa ń ṣe láyé mi ń lọ ń jálùyàn o gbogbo program mi láyé mi ń kọ́kọ́ lọ ń báyàn ṣùgbọ́n tó bá wá bá mi wá kábàámọ̀ o tó ìmọ̀ ní take it easy fún ẹ ló já sí pé àwọn kan ti máa ń pè mí ní ajàmájẹ̀bi lórí social media yìí. Tẹ́ bá wò ẹ lè rí ẹni tí mo kọ́kọ́ lọ attack rí mi ń attack èèyàn ṣùgbọ́n mo máa ń defend. Wọ́n lè attack ẹni tó súnmọ́ mi ò kí n wá lọ defend èèyàn o àmọ́ mi ní kọ́kọ́ lọ attack èèyàn mi dẹ̀ ń jálulé onílé but tí yàn bá ya wèrè bí Awikoko bí ṣe ya wèrè tí yàn bá ya wèrè tó bá fò sínú ilé mi máa fẹ́ kú lẹ́wọ́ gbá wèrè dànù pé ẹ bá mi tẹ love like and share jàre àwọn wèrè hanga kan àwọn hanga face kan yọjú ńbẹ̀ yẹn ẹ bá mi gbọ́wọ́lé love like and share dákun wèrè kan tẹ hanga face ńbẹ̀ yẹn eléré bú wo ló ń tẹ hanga face má ṣàǹfààní táyé ẹ fẹ́ bàjẹ́ wo ló ń tẹ hanga face ńbẹ̀ yẹn ìwọ tó ń tẹ hanga face ńbẹ̀ yẹn wọ́wọ́ tó fi ń tẹ yẹn ò ní fi gba lẹ́tà ayọ̀ lọ́dún yìí tó ní mi mọ́ tó kàn pẹ̀lú máa tẹ hanga face orí péjì mi ìwọ tó ń tẹ hanga face yẹn tí mò ń rí yẹn pẹ̀lú ọwọ́ tó fi ń tẹ̀yìn ò ní fi gba lẹ́tà ayọ̀ lọ́dún yìí pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run torí mọ́ tó dé so that mi lọ ń jálùyàn bí ọtí yàn bá ẹ bá mi tẹ love like ẹ bá mi tẹ share ẹ bá mi tẹ ẹ dákun wèrè kan tanga face bẹ́ẹ̀ so that mi ò lọ ń jálùyàn wàláì ṣẹ́dẹ̀ rí ẹ̀dá tọ́lọ́run dá mi bíyàn bá wá bá mi tó bá ṣe aburú fún mi ìhun táwọn èèyàn máa fi ń sọ mí lẹ́nu lélẹ́yìí ò máa sọ fún yín o bíyàn bá ṣe aburú fún mi òun ló kọ́kọ́ ṣe aburú yẹn o ṣùgbọ́n abagidi wanullah you are welcome ẹ dákun yín admin mi ẹ bá mi wà standby
tẹ́ bá ti rí anybody tó bá ti wíwó ròwòrò ẹ bá mi dì lọ́wọ́ mú ẹ bá mi tẹ love like and share àbẹ̀ ọtí ọba wa bá mi tó bá wá kọlù mí ó wá lè máa béèrè tóun tí máa padà ṣe fún o pé ọ̀kan lọmọ kí ni mo gbé kí ló jù ìwọ ló wá bá mi ìwọ ló kí ni ìwọ ló wá bá mi ló fẹ́ pé bá bu aya lọ́kan lọ́mọ má wá kọlù mí tí ò bá ti kọlù mí iná mi ò ní gbé ẹ bọ́ tó bá kọlù mí wà ní béèrè tó bẹ́ẹ̀ tó já sí pé bọ́ọ̀yì òpònú tí wọ́n ń pè láwíkóńkó yẹn tí ẹ bá wò dáadáa gẹ́ mo yẹ sọ Sálíbù ń jà lára torí wípé mi kì í ṣàbòsí talent because there was a difference between talent and wisdom. Èèyàn lè ní talent tó lọ́wọ́ fún lẹ́bùn àwọn ẹ̀bùn kan ṣùgbọ́n kó má ní wisdom tó má ní làákàyè ló já sí pé onílàákàyè ló bá talent because ẹni tó lọ́ bá fún ní wisdom wèrè ló ń tẹ anger face yìí náà ilé bú ló ń tẹ anger face yìí náà wò náà lady bú ló ń tẹ anger face má ṣe àǹfààní wo ló ń tẹ anger face yìí náà ó yá wèrè ni ìwọ tó ń tẹ anger face yẹn mọ́tò fẹ́ pa ẹ́ ni ìwọ tó ń tẹ anger face yẹn ó fẹ́ kúkú òjijì ni ìwọ tó ń tẹ anger face lórí péjì mi yẹn mọ́tò fẹ́ pa ẹ́ ni ó fẹ́ kú dànù ni wèrè yẹn dànù wọ́n bọ̀ o ó dẹ̀ ń gbọ́wọ́lé anger face lórí péjì mi wọ́n ṣépè fún ẹni ẹ̀yà àdmí ẹ bá mi wò ó jáde di lọ́wọ́ mú jọ mọ́tò fẹ́ pa ẹ́ ni ṣé la máa wá tẹ anger face lórí péjì mi wèrè kọlù ẹni ṣé ó ṣílé wọ̀ ni ó ti ń gbọ́wọ́lé o mi ò máa rí tí mọ́tò fẹ́ pa ìwọ tó ń tẹ anger face yẹn ni má wọ̀ dé báyìí tán má farabalẹ̀ wọ ẹ jáde tó bá ní pé ta ló ń gégi mbẹ yẹn ó lóun àgémọ́ ní àgémú ẹ náà nìyẹn ìwọ tó ń tẹ anger face yẹn ṣá lọ mọ̀ pé àtẹ̀mú ẹ ló ń tẹ̀ lọ́wọ́ yẹn o ó dẹ̀ dájú pé pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run pẹ̀lú ògo ọwọ́ tó fi ń tẹ̀ yẹn ṣá lọ yọrẹ kó nẹni tó máa gba lẹ́tà ayọ̀ lọ́dún yìí ìwọ tó ń tẹ anger face tó ń tẹ ojú olóńgbò yẹn tó ń tẹ lórí péjì mi yẹn tó bá ń fi ìgbálẹ̀ tó bá fi ń wọ́n oríire lọ́dún yìí kò ní délé yín kò dẹ̀ ní dọ́dọ̀ ẹ ṣùgbọ́n ìwọ tó bá ń tẹ love like tó dẹ̀ ń share program mi bó ṣe lè wùn kí oríire ṣe wọ́n tó nínú ayé wàá bá wọn ṣe oríire lọ́dún yìí torí mi kì í kọjá àyè mi máa ń dúró sórí ọwọ́ mi ni so that kò ní bàjẹ́ fún ẹja rẹ̀ Ismail Adémọ́lá ọmọ alálùbáríkà Aliwoye you are welcome Ajabasira Arora thank you very much as I was saying nítorí mi fẹ́ program eégún pọ̀ jù lẹ́nìí mo busy gan mi ò ń ṣàbòsí talent ṣùgbọ́n wisdom ó ṣe àgbà talent ẹni tó lọ́n bá fún ní wisdom òun náà ń pè ní ekima àwọn kan sọ pé ẹni tó bá fún ní ekima wàkọ́dí vauzon aziman ẹni tó bá fún ní ekima tó bá fún ní wisdom tó bá fún ní làkàyè Ọlọ́run ní oore tá a ṣe fún òkèrè vauzon aziman oore tó pọ̀ la ṣe fún ṣùgbọ́n gbà míì bí yàn bá ní talent tí ó bá ti ní wisdom àdánwò tó máa ní irú ẹ̀ ní wèrè tí wọ́n ń pè àkàndá ọ̀ràn Awikóńkó yẹn ní tẹ́ bá wò ẹ rí pé èmi ò ń ṣàbòsí o Ọlọ́run fún ní talent ṣùgbọ́n bá tó fún ní talent yẹn ó wá yọ fíùs àlùbáríkà kó lára ẹ̀ ẹ gbọ́ Ọlọ́run fún ní talent ṣùgbọ́n Ọlọ́run wá yọ fíùs àlùbáríkà Ọlọ́run yọ kó lára ẹ̀ ló fi ń ṣiṣẹ́ bí erin ló fi ń jẹ̀jẹ̀ ìlérí kò wá sí ohun tó fà á táyé ẹ̀ fi bàjẹ́ bí level táyé ẹ̀ bàjẹ́ dé ẹ̀ kọjá wípé ó jẹ́ ẹnìkan tó já sí wípé alágàbàǹgebè ni ẹ gbọ́ tẹ́lí gbogbo tó bá ti jẹ́ alágàbàǹgebè ṣekúṣẹyẹ àbẹ́gbọ́ báyé wọ́n ṣe máa ń bàjẹ́ bẹ́ẹ̀ láyé Awikóńkó ṣe bàjẹ́ yẹn
torí pé tí ẹ bá ń wò ẹ máa lérò kó bóyá ó nífẹ̀ẹ́ olóyè Sunday Igboho ni dẹ̀ mọ̀ wípé bó ṣe wà yẹn inú àwọn number 1 enemy olóyè Sunday Igboho ni bọ̀bọ̀ tí wọ́n ń pè l'Awikoko yẹn. Kí ni ìdí tí mo fi ń sọ̀rọ̀ tí mò ń sọ yẹn máa gbọ́ o. Kí ni ìdí tí mo fi ń sọ yẹn máa gbọ́ o. Torí wípé kò dédé ń bínú ọmọ àlè ló ń fa o. Bá mi tẹ love like and share, bá mi tẹ love. Afa Aliwoye Aji Ismail Ademola bá mi tẹ love like, ẹ má mi tẹ love, ẹ má gbọ́ wọlé. Ismaade jade, Ismaade Ademola bá mi tẹ love. Ajiwole Aliwoye má mi tẹ love. Ẹ dákun. So that ẹ rí wípé ó ń pretend lójú ara ibi ó nífẹ̀ẹ́ olóyè Sunday Igboho. Number 1 enemy Sunday Igboho òun ni boy tí wọ́n ń pè ní Awikoko. Eléri ibu ààrẹ ẹlòmí kú lè má mẹ́rin tó ń jẹ́ Awikoko. Jẹ́ ń fi hàn eléri ibu ààrẹ lélẹ́yìí. Ó dùn mí pé mi ò sí lélẹ́ ní kí n lo system mi kí n wá fi gbá ẹ ní ọ̀rọ̀ burúkú gidi. Eléri ibu ààrẹ òun ni ọmọ àlè ààrẹ lélẹ́yìí. Má ṣàǹfààní tó ń pè l'Awikoko lélẹ́yìí. Eléri ibu wèrè lélẹ́yìí. Ó máa ń ròyìn ẹ pé òun ti ń sọ̀rọ̀ nínú rédíò nsìn ó ti lé ní 30 years ó lé 25 years ẹ bá ń bèrè àlùbáríkà dà lára ẹ̀. Ọlọ́run ló yọ fuse àlùbáríkà kó lára ẹ̀ o. Ọlọ́run ló yọ fuse àlùbáríkà kó lára ẹ̀. So that ọ̀rọ̀ olóyè Sunday Igboho tí mo wá sọ bí ọ̀sẹ̀ méjì tí gbogbo ẹja rọyìn tí gbogbo àwọn ọpọlọ nú òjò tí gbogbo wọn fò bọ́ta pọ̀lọpọ̀lọpọ̀ mo ní wèrè ní gbogbo yín ní ẹgbádùn ní gbogbo yín lè dì mí lọ́wọ́ mo bẹ́ẹ̀ ṣe pọ̀ tó ẹ̀mí yóò gbé. Àmọ́ mo pọ́n ẹni tó deserve àpọ́nlé ni mo pọ́nlé. Ẹni tó deserve àpọ́nlé òun ni mo fún ní àpọ́nlé. Mo ṣe dọ́gbọ́n kásẹ̀ kó lórí ẹ̀. Mi ò kó lórí ẹ̀ o. Mo kàn fi ọ̀rọ̀ yẹn sí pending ni. Mi ò kó lórí ẹ̀. Ṣùgbọ́n lẹ́yìn ìgbà tá bá ti fi sí pending tá ti wò pé kí gboro ti ẹ̀ sinmi díẹ̀ wọ́n á send fídíò Akanda ọ̀ràn Awikoko yẹn wá send ẹ̀ sí mi lánàá. Náà ó ti kọ́kọ́ sọ̀rọ̀ kan tẹ́lẹ̀ tí àwọn kan pè mí sáàkíyèsí pé òun ń bọ̀ fọ́kàn lọ́mọ. Mo dẹ̀ pé àwọn tó súnmọ́ lóyè Sunday Igboho náà mo ní mo gbọ́ nǹkan báyìí o. Ẹ sọ fún pé ẹ̀jẹ̀ kó má bọ̀ wá á bá mi nígboro. Ṣùgbọ́n ẹ sọ fún pé tó bá ti ń bọ̀ kó má mú orúkọ Sunday Igboho dání o. Tó bá fẹ́ jáde fún mi kó jáde fún mi normal kó wá bá mi bọ̀ kó má mú orúkọ Sunday Igboho dání o kó má fi kẹ́wọ́ o. Tó bá mú orúkọ Sunday Igboho dání òun ló máa ya atiro tó lọ bàtà ẹsẹ̀ kan o ọmọ atiro ni o. Mo ní di eléyìí ẹ kìlọ̀ fún o. Àwọn tí mo wá rán sí wọ́n dẹ̀ jẹ́rìí pé àwọn kìlọ̀ fún. Àmọ́ ìgbà kìlọ̀ ẹ̀ yẹn ló máa jẹ́ kó wá gba àbùkù lẹ́nìí. Àìgbà ìkìlọ̀ ẹ̀ ló máa jẹ́ kó wá gba àbùkù. Torí pé tájá bá ń sínwín ẹ sọ fún pé kó máa mojú iná. Awikoko Akanda ọ̀ràn tí orí ẹ bá dàrú tí ohun tó ń mú yẹn bá ti yí orí ẹ torí ẹ bá ti dàrú tó bá ti ya wèrè wójú tèmi ọ̀kan ọmọ náà ń pè mí o má ṣe wèrè déwájú tèmi ṣùgbọ́n má ya wèrè déwájú mi ẹ mú ẹ kì ẹran bí ìrẹ̀kọ́ sojú ní ohun tó fẹ́ mọ̀ tó wà láàrin ìgbà tó lóye Sunday Igboho yẹn ohun tó fẹ́ mọ̀ tó fi béèrè pé kí ni Sunday Igboho ṣe fún mi yẹn tí n bá sọ ohun tó ṣe fún mi ìwọ gan fún ara rẹ̀ wá kórìíra Sunday Igboho orí ẹ ti dàrú. Tí n bá sọ ohun tí Sunday Igboho ṣe fún mi pẹ̀lú ẹ̀rí tó dájú tí máa fi hàn gbogbo ayé wá kórìíra Sunday Igboho wá mọ̀ pé inú àwọn tí wọ́n jẹ́ ọ̀tá Sunday Igboho nìwọ náà wà torí pé ó mọ̀ ó fẹ́ jẹ́ kí n sọ ohun tí Sunday Igboho ṣe fún mi ni mo dẹ̀ má padà sọ o torí wọ́n ló béèrè fún ìwọ ló béèrè fún o
torí pé ọ̀rọ̀ tí gbogbo ayé ti mẹ́nu kúrò lórí ẹ̀ ìyẹn ni wọ́n ṣe wá lọ gbé wá padà ó ṣe wá ń play fídíò mi ó ṣe wá lọ play fídíò ọmọ Èkó ó ṣe wá lọ play àwọn fídíò bí wọ́n ti bú Sunday Igboho ìbẹ̀rẹ̀ tí máa mọ̀ pé #1 olórí burúkú ayé àti ọ̀run náà ń pè ní ọmọ àlè tí wọ́n ń pè láwíkoko yìí #1 olórí ibú ni ẹ lọ study program ẹ̀ dáadáa ìtàn wọn pé ọ̀tá Sunday Igboho ni pé gbogbo bí tó bá ti bú Sunday Igboho ló máa gbé wá sórí péèjì ẹ̀ gbogbo bí tí wọ́n bá ti lè bú Sunday Igboho my dear sister mo wà láká mo rí message yín my dear sister then I respect you so much my dear sister me wà láká thank you very much ṣé ti rí ẹ jẹ́ kí n gbáwèrè lórí burúkú Awikoko yẹn lọ́rọ̀ díẹ̀ máa play n tó sọ gbogbo ilé máa gbọ́ n tó sọ o tó bá wá deserve kí n gbà lọ́rọ̀ ẹ mọ̀ bí ó deserve ẹ mọ̀ ṣùgbọ́n ní tí mo fẹ́ kó yé gbogbo ẹ̀yin olólùfẹ́ Sunday Igboho àtẹ̀yin tẹ́ jẹ́ family Sunday Igboho ni pé inú ọ̀tá Sunday Igboho l'Awikoko wà inú ọ̀tá Sunday Igboho inú olórí burúkú ẹ̀dá ọ̀tá Sunday Igboho ni Awikoko wà ẹ máa lọ wo gbogbo bí tó bá ti bú Sunday Igboho ó máa wá padà wá play lórí page ẹ̀ á wá ṣe bí pé òun fẹ́ gbèjà Sunday Igboho ó fẹ́ kí gbogbo ayé rí ẹlẹ́yà Sunday Igboho ni ẹ̀yin tí ẹ rí àwọn tí wọ́n rí tẹ́lẹ̀ ó fẹ́ kí wọ́n rí ẹlẹ́yà Sunday Igboho ni torí tó bá tó wà ní Sunday Igboho ṣe ẹlẹ́yà má wá sọ́dọ̀ tèmi torí pé ẹlẹ́yà Sunday Igboho ọwọ́ mi ló wà wàláhì tàláhì ọwọ́ mi ló wà ìwọ ló fẹ́ kí n padà síbẹ̀ o ṣùgbọ́n màá kọ́ de wọn gasẹ̀ lẹ́nì tó bá bí babaláku bá ẹ̀dá ó gbọ́ Awikoko tó bá bí babaláku bá ẹ̀dá tó padà wá bá mi tó bá wá ń bọ̀ kó tó wá mú orúkọ Sunday Igboho dání kó tó mú wá bá mi tí mi ò bá bọ́ aṣọ kó lára Sunday Igboho tí n bá bọ́ aṣọ kó lára rẹ̀ call me bastard ìwọ tó rí ẹ ti dàrú yìí ìwọ má ṣàǹfààní ẹ̀dá yìí wà wá mọye tí wọ́n ń ta Igboho lọ́jà àgbáyé ṣé bí tí mo sọ pé ìyàtọ̀ wà nínú Notorious àti tó popular ṣé bí mi mọ̀ nǹkan tí mò ń sọ ṣé bí mi mọ̀ nǹkan tí mò ń sọ wà wá mọ̀ ihun tó wà lábẹ́ ihun tí Sunday Igboho ṣe fún ìjọba tí wọ́n fi ń wa àti ihun tó ṣe tó fi lọ attack ẹ̀ ní July 1st ṣé tó gbé àwọn ń tún ayé wọn sọ tó ṣe oh my God wọ́n ló búkú rẹ̀ ó dẹ̀ fẹ́ kí n sọ̀rọ̀ àbí ihun tí Sunday Igboho ṣe fún èmi fún ara mi ṣó fẹ́ kí n sọ pẹ̀lú àwọn èrè tó dájú tó má bí bàbá ńlá kú bàbá ẹ̀dá wa ẹ bá mi tẹ love like and share ẹ bá mi tẹ love like and share. Hold on. Hello. Mo wà lórí program. Mo wà lórí program kí ló ṣẹlẹ̀? Hello? 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 ẹni tó ń pè mí yẹn kó máa pè mí lásìkò kẹ́ni máa pè mí lásìkò yìí o. Phone call completed. kẹ́ni máa pè mí lásìkò yìí o. kẹ́ni kó máa pè mí lásìkò yìí mọ́. ṣé ti rí iṣu ẹni ló ń tọwọ́ ẹni bẹ́ẹ̀ po o. Awikoko Akanda ọ̀ràn ló ti fẹ́ kó bá Sunday Igboho. Mr. Wisdom inú mi dùn wípé before this program you know everything. I called you and then I mentioned wèrè Akanda ọ̀ràn yẹn I mentioned him but ó náà òun ya wèrè ni ṣòdìkí sálíbù tó ń ṣe ẹ yẹn wàá rí pé èmi ni màá júwe odò tó máa lọ wẹ sálíbù ẹ sí fún ẹ. ẹ bá mi tẹ love like and share. Incoming call. Press Uconnect phone button. Phone call completed. Mo wà lórí program má pè mí lásìkò yìí mọ́ mo wà lórí program so that
tó máa bí bàbá ẹ rẹ mo tún sọ lẹ́ẹ̀kan sáré kónkó tó máa bí bàbá ẹ tó máa bí bàbá ẹ rẹ Awikoko tún padà wá kò tún wá mórúkọ Sunday Igboho dání wàá mọ̀ pé wàá wá mọye tí wọ́n ń tà lọ́jà àgbáyé torí wípé mi ì mọ problem ẹ tó ní Àkàndá ọ̀ràn torí pé lẹ́yìn ìgbà tí gbogbo ayé ti mẹ́nu kúrò lọ́rọ̀ Ìgbòho wá rí pé lórí péèjì ẹ gan wọ́n ń sọ fún ẹ pé kí ni problem ẹ tó bá máa jọ́ ṣàká tó bá máa jọ́ ṣoko èwo ni ọ̀ṣàkà ń ṣoko Yorùbá nation ó ti fọ́ a mọ̀ pé ìyẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà kò níbi tó ń lọ àmọ́ lójú ayé Sunday Igboho ṣó ti kú ni no sorry Awikoko ìwọ ló yẹ no lójú ayé Sunday Igboho kọ́ nígbà Sunday Igboho wà nílé òun ṣe bí ẹni tó ń tẹ̀lé Yorùbá nation ìsìn tí ó pé Igboho wá sí ńlé mọ́ Igboho ò sí ńlé ó wá padà wá yí padà ó wá ń débi ẹni tó tún tẹ̀lé Bọ́lá Tinubu táwọn adé mọ́ tó wà lábẹ́ Bọ́lá Tinubu tó ń tẹ̀lé ṣó bẹ́ẹ̀ kí n gbé àwọn èèyàn débẹ̀ ni eléri ibú ṣùgbọ́n àwọn ò ní bẹ́ẹ̀ jà tó bá wà ń wérò àwa ń wérò inú ọkọ̀ yẹn a ní sọ̀rọ̀ débẹ̀ ṣùgbọ́n stop ọ̀ṣàkànṣoko ó mọ̀ kí Bọ́lá Tinubu ni mò ń ṣiṣẹ́ fún náà ó dẹ̀ mọ̀ wípé at least Yorùbá nation kò sọ́nà ń bẹ̀ ló ṣe padà wá jẹ́ pé èmi ló wá fẹ́ fi tajà ẹ́ èmi ló fẹ́ fi topic yẹ yẹn Awikoko Àkàndá ọ̀rọ̀ wá jẹ́ pé èmi ló fẹ́ fi topic yẹ ó wá ń béèrè kan ṣùgbọ́n tó wá mọ̀ nǹkan tó bí bàbá ẹ̀rẹ́ mo tuntun sọ o tó padà kó wá béèrè pé kí ni Sunday Igboho ṣe fún mi màá wá sọ ohun tó ṣe fún mi fún gbogbo ayé torí pé tí màá ké bóyá okú ńlá káyè ó sọ̀rọ̀ kan ó ní wípé ẹ máa wọ̀ kan lọ́mọ yìí o ìgbà kan ló ń wá láti súnmọ́ Sunday Igboho onígbà kan ló súnmọ́ Sunday Igboho Sunday Igboho wá di gbà kólẹ̀ níwájú mi ó jẹ́ kó mọ̀ pé ajá tó rí ni tó ń jùrù tó wá di ẹni tó ń rí ni tó ń gbó ó jẹ́ kó mọ̀ pé èèyàn kan ti ṣe kíní kan fájá yẹn nìyẹn ṣé èmi tí mò ń pọ́n olóyè Sunday Igboho lé ńgbà yẹn tó wá dẹni tí ó wà níyì tí ò ní value lójú mi wọ́n ń sin lójọ́ kó mọ̀ kó ti ṣe wọ́n fún mi nìyẹn ṣùgbọ́n tó bá kí n túṣu désàlẹ̀ kòkò wà á kọ́ lọ bèèrè lọ́wọ́ Sunday Igboho kí ló dé tó fi yọ̀ǹda Yahya Gambari fún mi wà ní kí ló dé tó fi yọ̀ǹda Yahya Gambari fún mi ṣebí ilé ẹ̀ ní Yahya Gambari wà tẹ́lẹ̀ tó wọ́n fi sí wà ní kí ló dé tó fi yọ̀ǹda ẹ̀ fún mi wọ́n tó lọ bèèrè lọ́wọ́ Sunday Igboho pé ọjọ́ tí páńpẹ́ mú bọ̀bọ̀ tó wà ní Belfast yẹn bọ̀bọ̀ tó wà ní Belfast yẹn ìgbà tí páńpẹ́ mú lọ́wọ́ kó lọ bèèrè pé ipa wo ni olóyè Sunday Igboho kó ń bẹ̀ ìyẹn tó wá kéré o wọ́n tó wá lọ bèèrè lọ́wọ́ Sunday Igboho pé kí lẹ ṣe fọ́kàn lọ́mọ gan-an níjọ́ tí ó mú ìyàwó ẹ̀ wá sọ́dọ̀ yín ó di mẹ́ta o wọ́n tó wá lọ bèèrè lọ́wọ́ Sunday Igboho wípé àwọn tó lọ àtáàkì ọ̀kan lọ́mọ l'Amẹ́ríkà kí lẹ mọ̀ ń pa ẹ̀ ó di mẹ́rin o wọ́n wá lọ bèèrè pé ọjọ́ tí Yahya Gambari ṣe fídíò tó fi pè ìyàwó mi tó fi bú ìyàwó mi tó sọ̀rọ̀ IVF ẹni tó ń ran ibo ni Yahya Gambari ṣe fídíò yẹn ó di 5 assignment nìyẹn fún ẹ jẹ́ kí n dúró lórí ẹ̀ gbogbo tí mo sọ yìí ló wá ní ẹ̀rí tó wá bẹ́ẹ̀ kí n kó ẹ̀rí yẹn jáde tó wá bí bàbá ẹ̀ látó padà wá wà wá mọ̀ pé tó wá bí bàbá ẹ̀ látó padà wá wà wá mọ̀ ìhun tí Sunday Igboho ṣe fún mi tí wọn náà bá lè gbàrú ẹ̀ wo lórí burúkú máa ṣàǹfààní yìí ìwọ lórí burúkú máa ṣàǹfààní ẹnjìníà Kọ́lá Àlàtó pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run gbogbo ohun tó bá fọwọ́ ẹ ṣe láyé ò ní jèrè ẹ̀ ìhun tí Sunday Igboho ṣe fún Nàìjíríà àti ohun tí Sunday Igboho ṣe fún èmi pásọ́nà ìwọ ẹnjìníà Kọ́lá Àlàtó yẹn pẹ̀lú ògo lọ́dọ̀ Sunday Igboho ṣe fún mi wọ́n máa ṣerú ẹ̀ fún ẹ ìwọ lórí burúkú máa ṣàǹfààní yìí tẹ́ bá ní ẹja wèrè ẹja tún bẹ̀rẹ̀ but this time around ẹ má mọ orúkọ ẹ̀yin MC Olúọmọ mọ̀ pé bẹ́ẹ̀ MC Olúọmọ ló ránṣẹ́ ẹ wò
MC Olúọmọ wà lọ́tọ̀ èmi àti Sunday Igboho wà lọ́tọ̀ ni ihun tó ṣe fún mi kò kan MC Olúọmọ tẹ́ bá fẹ́ kíyàn wá ká lọ síbẹ̀ ẹ wò ká wá tu kìdí sàlẹ̀ kòkò àmọ́ nítorí rẹ́kọ́ọ̀dù gbogbo ayé ẹgbọ́n tí Awikoko Akanda ọ̀rọ̀ ẹgbọ́n tó sọ ń pa mi ká tó lọ síbẹ̀ bísímìláì ẹ máa gbọ́ o. olórí burúkú àtòkò wa balẹ̀jọ́ ọmọ ìrankíran tí wọ́n ń pè ní ẹran lọ́mọ tẹ́ ń pọ́n lé pè ní ọ̀kan lọ́mọ. now àwọn ìbéèrè tí mo fẹ́ béèrè ni pé kennedy tó fi ń ṣàwọn nǹkan tó ń ṣe ọláwọn èèyàn kan sọ̀rọ̀ nípa Sunday Igboho ṣùgbọ́n Sunday Igboho gangan kọ́ ló sọ̀rọ̀ òun kọ́ ló praise rẹ̀ òun kọ́ ló yin rẹ̀ òun kọ́ ló sọ pé òun break record àwọn èèyàn kan ló sọ̀rọ̀ nípa ẹ̀. does it mean wípé ìyẹn fún ẹran lọ́mọ ní audacity láti máa sọ̀rọ̀ anyhow sólóyè Sunday Adéyẹmọ Igboho ó wá ń fi Sunday Igboho wípé ayé èèyàn kan ń bàjẹ́ ayé èèyàn kan ń dáa that is ayé Olúọmọ ń dáa ayé olódì Igboho èèyàn kan ní progress èèyàn kan ní problem. Meanwhile nígbà kan àná ọ̀kan lọ́mọ yìí wà ìgà láti súnmọ́ Igboho láti mẹ́tì Igboho láti mọ̀ Igboho ìgbà tó mọ̀ Igboho tó mẹ́tì Igboho ọjọ́ ńlá ọjọ́ ayọ̀ ló jẹ́ nínú ìgbésí ayé ẹ̀ lọ́kàn rẹ̀ nígbà náà ọ̀rẹ́ tí wá pẹ́ wọ́n sì rẹ́ gbàgbé. ní sùúrù point of correction àkọ́kọ́ ń bẹ̀ ni wípé ayé tá a wà yìí bákan kọ́lọ́kọ́lọ́ báyìí ni ọkà gbàdé nu ọkà kì í jẹ ọkà ẹranko tó ń jẹ ọkà lọ́kà ń jẹ Yorùbá ni mo sọ fún ẹ tó mọ̀ kó gbọ́ Yorùbá bákan nìyàn ṣe máa mọ́ra wọn ṣó yẹ bí mo ṣe mọ Sunday Igboho tó bá wọn fún ẹ mo yẹ mọ Sunday Igboho ọ̀rẹ́ ẹ̀gbọ́n mi ni Sunday Igboho tí wọ́n ń pè ní Mickey tó wà ní Mushin ẹ̀gbọ́n tèmi ni true ẹ̀ ni mo bá mọ Sunday Igboho ọdún tí mo fẹ́ ṣe wedding l'Amẹ́ríkà ní 2019 mo ti ń bá Sunday Igboho ṣe kó tó di pé mo bá àwa padà wá meet one on one 2019 tí mo fẹ́ ṣe wedding l'Amẹ́ríkà ṣó yẹ lọ bèrè àwọn tó bá ní jíǹkù yẹn lọ́wọ́ mo invite Sunday Igboho mo invite brother mi Mickey tó ń pè ní Kapo ní Mushin Kapo mo invite Kapo mo dẹ̀ invite MC Olúọmọ gba MC Olúọmọ tí jẹ́ chairman mo invite àwọn mẹ́tẹ̀ẹ̀ta mo ṣe jingle fún kòtẹ́ tí ó mọ̀ kí mo ṣe jingle mo invite woman kan láti Dublin wife ló ní pé òun fẹ́ kí woman yẹn wá ìyá tó ń pè ní Yewe mo invite àwọn èèyàn káàkiri but alhamdulillah brother mi Mickey wọn ò lè wá Sunday Igboho náà kò lè wá MC Olúọmọ nìkan ló wá ọjọ́ yẹn MC Olúọmọ kọlà sí mi lẹ́mìí torí pé àsìkò yẹn ni wọ́n ń fa wàhálà chairman kò ṣe chairman lọ́wọ́ kó tó wá di pé MC Olúọmọ gan ti wọ́n ti kọ́ tó pé àwọn ò lè wá mọ́ ó kú ọ̀la ọjọ́ yẹn ni wọ́n dé tí MC Olúọmọ fi kọlà sí mi lẹ́mìí àtijọ́ ń ṣe bọ̀ tipẹ́ Ìgbòho ló wá ní tí n bá wá sí Nàìjíríà òun fẹ́ kí n mú ìyàwó mi wá kí òun ṣó ti rí ìwọ ló fẹ́ gbọ́ ọ̀rọ̀ o ó ní kí n mú ìyàwó mi wá kí òun nìbàdàn mo wá mú ìyàwó mi lọ kí Ìgbòho nìbàdàn nígbà tí mo débẹ̀ inú àkọ́kọ́ àdánwò tí mo pàdé lára Ìgbòho pé ó dá kíyàn máa wòyàn lókèrè tó bá súnmọ́ àdánwò ni wọ́n ní súnmọ́ ara ẹni là á mọ̀ ṣe ẹni ọjọ́ tí mo wá mú ìyàwó mi lọ bá Ìgbòho ní Ìbàdàn ìyẹn Ajakudi
ó dẹ̀ ti mọ̀ tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ táwọn jọ máa ń sọ tẹ́lẹ̀ pé Ajakudi ń wojú Ọlọ́run tọ́lọ́run dẹ̀ máa bá mi dá lóhùn torí pé ó sọ náà rẹ̀ pé mò ń bẹ Ọlọ́run ọmọ alhamdulilayi mo ti bọ́kùnrin mo ti bóbìnrin kò sí kẹta ọmọ ṣùgbọ́n Ajakudi náà òun náà máa bí tiẹ̀ fún mi pẹ̀lú ògbólọ́dọ̀ Ọlọ́run àwa dẹ́rọ̀ Ìgbòho ní first time takọ́ máa lọ síbẹ̀ mo dìde mo lọ tọ̀ kí n tó dé láti ibi tí mo lọ tọ̀ Ìgbòho ti múṣẹ́ ìyàwó mi ìwọ̀n tó fẹ́ gbọ́ nìyẹn o ìwọ mú àlè tó ń pèlè Awikoko yẹn o ìwọ ló fẹ́ gbọ́ ọ̀rọ̀ o Ìgbòho ti múṣẹ́ ìyàwó mi torí bẹ́ẹ̀ yín lẹ̀ mọ̀ Ìgbòho àwa ta súnmọ́ Ìgbòho mọ Ìgbòho àmọ́ lẹ́fù Ìgbòho àmọ́ bó ṣe ń lọ ní gbòòrò èmi ò sọ pé Ìgbòho àmọ́ bí ó ṣe ń lọ ní gbòòrò èèyàn ń pè mí mọ rí pè kọ́ o àwọn ọmọ bó ṣe ń lọ àwọn ọmọ rí pè àwọn mi mọ rí pè Ìgbòho ọmọ gbòòrò kọ́ o Ìgbòho ti múṣẹ́ ìyàwó mi tó wà mọ bó ṣe ń lọ ní gbòòrò wọ́n wá múṣẹ́ ìyàwó mi nìyẹn wá sọ fún ìyàwó mi pé mo ní àgbo kan lọ́wọ́ ìyá bàbá mi ló fún mi tí ẹni bá ń wojú Ọlọ́run bá fi lè mu àgbo yẹn kò ní mú oṣù yẹn jẹ lójú ẹni tó ń bẹ lọ́wọ́ ọmọ tí n bá parọ́ kó jáde lójú ẹni tó ń bẹ lọ́wọ́ ọmọ mo dé láti restroom ìyàwó mi sọ fún mi pé kọ́ lọ́mọ Ìgbòho bóun sọ mo ní kò ń bẹ sàkáni jáde bọ́lẹ̀ ń bẹ sàkáni ṣùgbọ́n gẹ́gẹ́ bí obìnrin tẹ́ pé ó ń bẹ lọ́hun tèmi dẹ̀ ti ṣe abíamọ́ ohun pé àbọ̀kan lọ́mọ òfẹ́ kí n bímọ ní Ìgbòho ṣúọ̀ kí ní ká ṣúọ̀ mo ní tó bá rí bẹ́ẹ̀ sọ fún wọn fún ààrẹ ó sọ fún Ìgbòho Ìgbòho wá gbé àgbo kan fún mo sọ pé mi ò ní trust inú àgbo yìí ojú ọ̀nà tá a kó ní Ìbàdàn à ń lọ Abẹ́òkúta mo gba àgbo mo dàgbò nù láti Ìbàdàn Àjàdé Ṣàgámù ni ọ̀rọ̀ tí mò ń sọ yìí wàláì tí bá parọ́ Ọlọ́run mo fi ṣe ẹlẹ́rìí mi Ajakudi tí bá parọ́ kóun náà máa jẹ́rìí ojú ọ̀nà ni mo já Ajakudi sí tó láti Ìbàdàn Àjàdé Abẹ́òkúta Ṣàgámù ni ọ̀nà Ṣàgámù ni mo já sí lọ́dún náà pé kílódé kí ni ìgbàgbọ́ tó nínú àgbo tó yìí àwọn onígbàgbọ́ nínú àgbo mo nígbàgbọ́ nínú Ọlọ́run kó tó wá di wípé lẹ́yìn ìgbà yẹn ni wàhálà wá ṣẹlẹ̀ láàrin mi àti bọ́ọ̀ì tó wà ní Belfast yẹn Saidi láì mọ̀ wípé àṣé ẹni tí ó ṣe àrìnà kò fàdìyẹ náà ló ṣe àfẹ́ ẹ̀rí fáyán kó tó wá di wípé Ìgbòho yìí náà ló wá bá mi oh my mi lè tí ètò àti sọ àwọn ọ̀rọ̀ yìí o mi ní àti sọ àwọn ọ̀rọ̀ yìí o but Awikoko lérí ibú wọlé bẹ́ẹ̀ kí n sọ àwọn ọ̀rọ̀ yìí o ọ̀pọ̀lọpọ̀ kó lórí ẹ̀ ẹ máa gbọ́ wèrè lọ ẹ jẹ́ n kó lórí ọ̀rọ̀ yẹn story tí mo ń sọ yẹn ti long story tó dẹ̀ ní àwọn ẹ̀rí tó dájú nú ẹ jẹ́ n kó lórí ẹ̀ ẹ máa gbọ́ wèrè yìí lọ máa gbọ́ lọ. tọ́ ẹjọ́ olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ni Ìgbòho ládìí afúnfún tí ọmọ rẹ̀ lágbà ayé wà ìgà láti súnmọ́ Ìgbòho. mo súnmọ́ yìí díẹ̀ ni o. láti mẹ́tì Ìgbòho láti mọ̀ Ìgbòho. ìgbà tó mọ̀ Ìgbòho tó mẹ́tì Ìgbòho ọjọ́ ńlá ọjọ́ ayọ̀ ló jẹ́ nínú ìgbésí ayé ẹ̀ lọ́kàn rẹ̀ nígbà náà. ọ̀rẹ́ ti wá pẹ́ wọ́n sì ré gbàgbé. ẹjọ́ ọ̀kan lọ́mọ kọ́ ẹjọ́ olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ni. point of correction lẹ́tàrí correct yẹ gbogbo ọdún tó ń fi bá Ìgbòho ṣe láyé mi ò ní àǹfààní mi ò jàǹfààní Ìgbòho kankan o tó bá òun náà ń gbọ́ ó sì wà láyé o kọ̀ọ̀kan sí láàyè ẹ̀ ni o mi ò jàǹfààní ẹ̀ kankan inú ayé inú rẹ́kọ́ọ̀dù Ìgbòho fún mi ní 100,000 rí láyé lẹ́ẹ̀kan kò dẹ̀ sí ọjọ́ tí mo lọ sí ilé Sunday Ìgbòho láyé tí mi ò ní ná less than 200,000 ilé ẹ̀ mo ní rẹ́kọ̀dù ẹ̀ lọ́wọ́ látẹnu ọ̀nà gbogbo àwọn boys tó wà nínú ilé ẹ̀ kò sẹ́tí mi kí n fún lówó so that àìmọye transfer so that Awikoko má tì mí sọ̀rọ̀ ṣùgbọ́n jẹ́ kí n bẹ́ẹ̀ dé síbẹ̀ ẹ kàn gbọ́rọ̀ wèrè lọ briefly tó máa wá bí bàbá ẹ̀dá tó wá bẹ́ẹ̀ kí n sọ ohun tó wà lẹ́mìí mi
jáde tán fún mi ẹ máa gbọ́ lọ tó bá bí bàbá ẹ̀dá mo sọ bẹ́ẹ̀ fún ẹ wọ́n wá rí gbogbo tá à ń bó yẹn gbé wáyé ló má padà wá gbọ́ ẹ máa gbọ́ lọ. Ìgbòho ló nífun kan ṣoṣo bíi tẹjọ ní ọmọ wípé Ọ̀yọ́ dọ̀bálẹ̀ inú Ọ̀yọ́ lóṣù ìtọyọ jẹ lọ́yọ́ ń wá. Ìgbòho ọmọ wípé ọ̀pọ̀ èèyàn lọ́wọ́ sọ ṣùgbọ́n ẹranko ni wọ́n irú ẹ̀ lọ́kan lọ́mọ. Now tẹ bá wò gbèsè ayé ọ̀kan lọ́mọ Amẹ́ríkà ló ń wà. Controversial àfáàní òun àti Saidi Shittu wọn máa ń búra wọn gbà kan. ẹ jẹ́ bá stop ẹ̀ bẹ́ẹ̀ náà dákẹ́ wèrè. Number 1 ó ní Amẹ́ríkà ló ń wà mí ní Amẹ́ríkà ni mo wà Amẹ́ríkà ni mo ń gbé pẹ̀lú gbogbo family mi torí Amẹ́ríkà ni mo ń gbé pẹ̀lú gbogbo àwọn ẹbí àti ìyàwó àti gbogbo ọmọ tí mo bí Amẹ́ríkà gbogbo wọn gbé so that kókó máa jẹ́ kó máa ró lórí ẹ̀. Ẹlẹ́ẹ̀kejì oní controversial àfáàní èmi àti Saidi lájọ ń jà tí ó ti rí gbogbo ohun tó ṣẹlẹ̀ nínú Islamic fracas pátápátá lákòókò délẹ̀ pẹ̀lú Saidi Shittu kò sẹ́yìn Sunday Igboho pẹ̀lú ẹ̀rí tó dájú tó kún lẹ́lẹ́ kò sẹ́yìn Sunday Igboho tó yẹ ṣùgbọ́n Ọlọ́run ń lò èmi láti fi dákẹ́ wàhálà yẹn. Èmi ni mo gbéra mi kalẹ̀ pé mo fẹ́ fira mi ṣe sacrifice fún gbogbo ìjà àfà Nàìjíríà. If not so Sunday Igboho kò bá ti gàbálé gbogbo ìjà àfà Nàìjíríà torí ọwọ́ tó fẹ́ gbé ni wípé ó fẹ́ gbé ọwọ́ pé kí gbogbo àwọn àfà máa wá gbàyàn dá lóhun kan tó sọ̀rọ̀ ọwọ́ tó fẹ́ gbé nìyẹn. Pressed phone call completed. So yẹ ló yà pé tó bá lọ sóde àwọn àfà ìwọ tó kì í ṣe mùsùlùmí wà wá gba mic lóde àwọn àfà wà ní pé ó fẹ́ máa sọ̀rọ̀ lóde àwọn àfà mọ́ńbà àlùkà. Incoming call. Press phone call completed. Mọ́ńbà àlùkà kí ló bá lù ẹ́ ìwọ tó jẹ́ tó kì í ṣe mùsùlùmí wà wá sóde àwọn àfà wà wá gba mic bó fẹ́ máa control àwọn àfà. Ẹ dákun lọ́pọ̀lọpọ̀ Ọlọ́run tó lò mí sábàbí láti dẹ́kun ìwà yẹn if not so kò bá ti continue láti máa wúrú wà yẹn kò bá ti continue ṣùgbọ́n ọ̀rọ̀ ọjọ́ míì ni àbúrò ẹni tó nóhun làgbà ẹni ọ̀rọ̀ ọjọ́ míì ni mo postpone ọ̀rọ̀ yẹn lénìí ṣùgbọ́n mo postpone ọ̀rọ̀ yẹn ṣùgbọ́n tó bá fẹ́ mọ ohun tó ń dún nínú rédíò tó bá ti bí ẹ̀dá ni mo wí o tú padà wá ìgbà yẹn wà tó wà mọ ohun tó ń ṣẹlẹ̀ tó bá ti bí ẹ̀dá tú padà wá ṣùgbọ́n tó bá ti bí ẹ̀dá tú padà wá gbogbo ara yá wa mọ̀ wípé inú number 1 ọ̀tá enemy inú best enemy Sunday Igboho ló wà nítorí àti jẹ nítorí àti mu tọ́lọ́wọ́n dẹ̀ ti yọ fíùs àlùbáríkà kó lára ẹ̀ wọ́n ń torí ẹ̀rù àwọn olè máa manipulate kò máa wá gbé fọ́tò fídíò Sunday Igboho tí wọ́n ti bú Sunday Igboho wá kò máa ṣe bí pé onífẹ̀ẹ́ Sunday Igboho. Phone call completed. wọ́n á yẹ pé onífẹ̀ẹ́ Sunday Igboho wọ́n bí báyìí. Mo ń bọ̀. Hello. Mo ti gbọ́. Point of correction àwọn kan type pé ó múṣẹ́ ìyàwó mi. Phone call completed. Àwọn kan type pé múṣẹ́ ìyàwó mi báwo fún ẹni tí ò bá yé èdè gbòòrò mo fi sọ o mi ní pé tó sì ìyàwó mi o tó bá ní pé múṣẹ́ èèyàn
èdè gbòòrò ni o ó na iṣẹ́ kò gbé bí ó mú iṣẹ́ kò tó sí ìyàwó mi o ẹ má ṣì mí gbọ́ o kò bá Sunday Igboho tó sí ìyàwó mi tó bá ní ó mú iṣẹ́ ìyàwó mi ti yá àwọn ọmọ ògbóró ṣóyé ọ̀tọ̀ ní canvasa ọ̀tọ̀ ní sítà ọ̀tọ̀ ní lọ mú iṣẹ́ wá èdè yẹn ti yá àwọn ọmọ ògbóró àwọn tó wà lórí street èdè eléyìí so that tí bá ní pé ó mú iṣẹ́ ó canvas ẹ̀ ní òun ló ti canvasa fúnra ara ẹ̀ ó dájú fẹ́ ṣe sítà ìwọ kan náà canvasa ìwọ kan náà fẹ́ ṣe sítà ṣé o mọ bó ṣe ń lọ ń gbòòrò ni tó bá máa ṣe on court yìí sókè ó lè ṣe on court nítòsí tèmi nítorí pé mo wá jáṣẹ́ on court yẹn ihun tó padà wá ṣẹlẹ̀ lẹ́yìn ẹ̀ ṣe fẹ́ mọ tó ṣẹlẹ̀ lẹ́yìn ẹ̀ ni àmọ́ ọ̀rọ̀ ọjọ́ mi ni ẹ jẹ́ n kó lórí ẹ̀ tó bá bíbà bá ẹ̀dá Awikoko tó bá bíbà bá ẹ̀dá sẹ̀ tó padà wá mi ní sọ jù bẹ́ẹ̀ lọ lórí ọ̀rọ̀ yẹn ó dàbọ̀ mi ní sọ jù bẹ́ẹ̀ lọ lórí ẹ̀ ṣùgbọ́n mi ní sọ jù bẹ́ẹ̀ tó bá bíbà bá ẹ̀dá sẹ̀ tó padà wá ìgbà yẹn wá tó wá mọ ohun tó ṣẹlẹ̀ ṣùgbọ́n bá bíbà bá ẹ̀dá tó padà wá ṣòye tó mi èmọdé lọ báyàn o everybody mọ́ mi ìdérí lọ báyàn bọ̀ tó bá wá gbálẹ̀kùn rẹ́rẹ́ wo mi ní wọn fún ẹ láàbọ̀ ṣùgbọ́n ṣòjì ẹ mi ní o ṣòtí rí inú àwọn ẹ̀rí máa ṣe gbé Sunday Igboho òun lélẹ̀ àjọ dúró inú àwọn ẹ̀rí máa jẹ́ mi lọ nìyí inú àwọn ẹ̀rí máa jẹ́ mi lọ lélẹ̀ ṣó mọ̀ pé fọ́tò kan lélẹ̀ èmi rè ìyàwó mi rè Sunday Igboho lélẹ̀ fọ́tò ló ṣì ń rí o gbogbo ẹ̀ ló ní fídíò wàá mọ̀ pé mi ní sọ̀rọ̀ kí má ní èrè lọ́wọ́ o fẹ́ mọ ohun tó wà láàrin wa ni ṣùgbọ́n mo tún béèrè lọ́wọ́ ẹlẹ́gbẹ́ lọ́ọ́ bẹ̀ pé kí ló dé tó fi yọ̀ǹda Yahya Gambari fún mi tó fi betray boy tó wà ní breakfast yẹn tó fi yọ̀ǹda Yahya Gambari fún mi kí ló wà ń bẹ̀ o fẹ́ mọ ohun tó wà ń bẹ̀ ni ṣùgbọ́n gbogbo ẹ̀yin ọpọlọ ní òjò tẹ máa ń fò bàtà burúburú tẹ́ pé ẹ mọ ohun tó ń ṣẹlẹ̀ tẹ́ pé ẹ wo wallahi ta'ala ẹnìkan ni mò ń tijú ṣùgbọ́n ẹ tì mí kàn gírí tèmi kàn gírí ọjọ́ kan mo kàn gé ọjọ́ kan má kú ọjọ́ kan ní má kú má padà kú tẹ́lẹ̀ so yìí ẹ tèmi kàn gírí ṣẹgbọ́ ẹ wo ẹ jẹ́ n lọ bí tí mo fẹ́ lọ kí ni prógámù dé náà o ẹlẹ́ẹ̀kejì mo sáré yanjú náà àwọn ọ̀rọ̀ lénìí òun ni ọ̀rọ̀ rally tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ lẹ́kọ̀ọ́ ní Nàìjíríà let me say that ní Nàìjíríà kí wá fi ìròyìn ayọ̀ kí wá fi parí ẹ̀ so that tí a bá wo gbogbo tó ṣẹlẹ̀ ní wíìkì yìí ní Nàìjíríà ẹ rí wípé ìṣòro kò sówó new note àti ìṣòro epo ó gbàlú ní Nàìjíríà àti sọ ní last week kí ló dé kí ní ó fà tó fi ṣe ohun tó ń ṣe yẹn kò sí ohun tó fà kọjá torí Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu wọ́n mọ̀ọ́mọ̀ fẹ́ fi ara ní aráàlú nítorí Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu òun ló fà á tí bàbá fi sọ fún ara wọn mo ti máa ń èrè wá ń jẹjọ ẹgbẹ́ náírà pamọ́ ẹgbẹ́ owó pamọ́ a máa dìbò a máa wọlé so that kò sí tó lè stop ká máa dìbò kò dẹ̀ sí tó lè stop ká Aṣíwájú máa wọlé ọ̀tá kò ń ṣe lásán ni ẹ̀yin lẹ máa padà lulẹ̀ gbẹ̀yìn ṣùgbọ́n mo wá rí àwọn kan tó padà wá ṣẹlẹ̀ ní Ọ̀yọ́ state àti Ògùn state pàápàá jùlọ l'Abẹ́òkúta pàápàá jùlọ tó wá ṣẹlẹ̀ l'Abẹ́òkúta gangan yẹn ó wá ṣẹlẹ̀ ní Aṣérò yẹn jẹ́ àdúgbò tèmi gangan l'Abẹ́òkúta ṣètìlẹ Aṣérò tó di ṣẹlẹ̀ yẹn GTB bank tí wọ́n kọ́kọ́ sun l'Aṣérò yẹn ó dùn pé mi ò lo system mi bá gbé wá GTB bank tó wà l'Aṣérò tí wọ́n kọ́kọ́ sun ní Abẹ́òkúta yẹn báǹkì mi gangan nìyẹn báǹkì tí mò ń lò ní Nàìjíríà nìyẹn
So yeah, báǹkì tí mò ń lò ní Nàìjíríà nìyẹn. Ibẹ̀ ni mo ti kọ́kọ́ open business account mi. Ibẹ̀ mo open sí because very close to my estate. Kódà ilé epo kan wà lẹ́gbẹ̀ẹ́ GTB yẹn fáwọn tó ń gbé l'Abẹ́òkúta. Ilé epo yẹn NIPCO ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n wọ́n ti padà wá tà. Nígbà tó wà ní NIPCO mo ní share ilé epo yẹn. Àwọn tó bá ń gbé l'Abẹ́òkúta lè confirm àwọn tí mò ń sọ yìí. Gbogbo ẹni tó bá bá mi wá s'Abẹ́òkúta nígbà mo ti ń gbé l'Abẹ́òkúta ilé epo yẹn mo ti máa ní kán lọ fill tank wọn. Kò sí ẹni tó máa wá s'Abẹ́òkúta láti outside Abẹ́òkúta tó bá fi lè wá kí mi l'Abẹ́òkúta ó máa gba full tank kó l'Abẹ́òkúta ni. Àwọn tó ti jẹ́ ti pọ̀ o. Gbogbo àwọn Alifulani, àwọn Afa Jamiu, àwọn Aburidọ, gbogbo àwọn afa tó pọ̀ tó máa kí mi l'Abẹ́òkúta nígbà yẹn ẹ lọ béèrè lọ́wọ́ wọn ọ̀rọ̀ tí mò ń sọ yìí. Tó bá fi lè kó wá bá mi l'Abẹ́òkúta màá ní ẹ lọ sí ilé epo NIPCO ó máa full tank wọn ni. So that mo wá rí ohun tó ṣẹlẹ̀ yẹn pé báǹkì tí wọ́n kọ́kọ́ fọ́ yẹn láṣẹ́rò yẹn mo wá rí àwọn boys kan níbẹ̀ tí wọ́n lead the squad yẹn. Àwọn boys tí wọ́n lead the squad yẹn tí mo rí wọn nínú fídíò ló jẹ́ kí n wá ṣe àwọn ìwádìí kan. Ibẹ̀ ni mo ti mú tọ́pìkì wáyé pé àṣírí àwọn PDP ti tú. Ẹ máa wá gbọ́ àṣírí wọn tó tú o. Mo wá ṣe àwọn ìwádìí kan mo wá pé àwọn boys yẹn mo ní àwọn boys mo dẹ̀ ń sọ yìí nígbà táwọn wà ní Nàìjíríà táwọn wà l'Abẹ́òkúta wọn bí ìyá aláya wọn dá ibi tí bá dúró sí tó bá gbọ́ ọ̀kanlọ́mọ wà ní junction bẹ́ẹ̀ wọn ò ní gbàbẹ̀ kọjá gbogbo ẹni mo fi sọ wọn ò ní gbàbẹ̀ kọjá láwọn boys yẹn tí wọ́n lead the squad yẹn tó bá gbọ́ ọ̀kanlọ́mọ wà ní òun ní Isas Jamiu Afa Jamiu Olóyèdè àwọn náà sọ̀rọ̀ yìí. Wọ́n ní confirm ní àwọn tó yẹ kí tó bá bá mi l'Abẹ́òkúta ń gbà yẹn màá ní kó lọ full tank wọn nílé epo yẹn àwọn náà sọ̀rọ̀ yìí wọ́n ní confirm. Alifulani gan jẹ́ ń bẹ̀ Aburidọ jẹ́ ń bẹ̀ àìmọye àwọn àǹfààní tí mi máa dárúkọ àwọn Alifulani mo dákọ̀ Alifulani kó parọ́ pé mi ní kó lọ full tank ń bẹ̀ rí. Òun àtàfà Jamiu Olóyèdè iná jọ wá sọ́dọ̀ mi jọ náà láìmọye. So that àwọn boys yẹn ni mo wá ṣèwádìí pé àwọn boys mo dẹ̀ mọ̀ wípé àwọn boys tí wọ́n lọ tí wọ́n lead the squad yìí mo mọ̀ tí wọ́n belong sí. Àwọn ni wọ́n lọ fọ́ báǹkì àwọn náà mo tún rí ń ṣàpọ̀n. Mo wá ṣe findings mi mo wá pé àwọn tèmi l'Abẹ́òkúta kí ló ń ṣẹlẹ̀ lẹ́gbàá mi l'Abẹ́òkúta mi kí ló ń ṣẹlẹ̀ l'Abẹ́òkúta gangan báyìí. Àwọn yẹn wá download story fún mi. Àwọn náà wá yẹ kó yé mi wípé ṣẹ́jí reality tó ṣẹlẹ̀ l'Abẹ́òkúta o tó ṣẹlẹ̀ l'Abẹ́òkúta tèmi o mi ò sọ lú mi o. Àwọn tó ṣẹlẹ̀ àwọn PDP àwọn ní kó lọ dàlúrú. Àwọn PDP ló ní kí wọ́n lọ dàlúrú. Ìyẹn kan ní GTB báyìí GTB báyìí kan mo sọ náà. Àwọn PDP ló ní kí wọ́n lọ dàlúrú l'Abẹ́òkúta tèmi o. Torí kí wọ́n ti mọ̀ pé ọwọ́ tí APC fi ń operate káàkiri ń sìn wọ́n mọ̀ pé no be say dem say APC ló máa wọlé. Wọ́n wá gbogbo ọ̀nà láti frustrate gbogbo àwọn aráàlú so that kí wọ́n lè kó hatred APC sí wọn lẹ́mìí kí wọ́n lè máa rí ìjọba APC pé ìjọba tó ń fara ní aráàlú ni. Ló fi pé tẹ́ bá lọ gbogbo fídíò tó ń jáde l'Abẹ́òkúta o ẹ rí wípé gbogbo ibi tí wọ́n ti ń fa bánà ya láyé bánà APC ni wọ́n fà ya. Bánà APC ni wọ́n fà ya gbogbo Abẹ́òkúta. Lẹ́wọ̀n pé àwọn PDP àti àwọn Yorùbá nation táwọn yẹn ti lulẹ̀ kò sí kan tó ń jẹ́ Yorùbá nation mọ́. Àwọn ni wọ́n wá gbogbo ọ̀nà wípé táwọn bá da ìlú rú so that election yẹn ò ní hold on 25 ẹ wá parọ́ ni o. Àṣírí ti tú o ẹ parọ́ ni o. INEC chairman ó ti ní pé òun ò yí ọjọ́ ìdìbò a máa dìbò lọ́ndì 25 pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run. So that gbogbo ọgbọ́n tẹ̀yin PDP ń dá láti máa bàlú jẹ́ láti máa dá wàhálà lẹ̀ Ọlọ́run ò jọ yín o.
gbogbo ẹ̀yin àṣebàjẹ́ Ọlọ́run ò jọ yín o. Ẹ tún máa wo fídíò kan tí àwọn PDP tí wọ́n kóra wọn jọ tí wọ́n dẹ̀ ń sọ wípé àwọn máa dàlúrú. Tẹ́ bá ti gbọ́ tó ti ń yìnbọn pàù àwọn làwọn wà ń bẹ̀. Ẹ gbọ́ lẹ́nu àwọn PDP fún ara yín o. Ẹ gbọ́ bismillah. Ẹ máa gbọ́ lẹ́nu wọn o. Ẹ máa gbọ́ o. Ẹ máa gbọ́. Ẹ máa gbọ́ o. Gbẹnu sọ́hùn. Àwọn PDP ní o. Kẹ́dàn káwọn PDP ló ń dàlúrú. Ẹ máa gbọ́ lẹ́nu wọn o. Ẹ máa gbé fídíò ó dùn mí pé mi ò lo system but ẹ máa wò ní máa padà gbé wá. Ẹ wò àwọn PDP ní o. Àwọn PDP youth ẹ máa gbọ́ ohun tí wọ́n ń sọ o. Ẹ máa gbọ́ o. Òun leléyìí o. Sọ̀rọ̀ sókè. Tí ẹ bá gbọ́ kọ́là àwa láàyè bá. Ẹ gbọ́. Tí ẹ bá gbọ́ pé wọ́n gbẹ̀yẹ̀ wọ́n lu àwa láàlú yà. PDP lẹ́yìn bá sí ìgbìmọ̀ wọn ní. Ṣé ń gbọ́ o. Wọ́n ní sùúrù. Wọ́n ní tẹ́ bá gbọ́ pé wọ́n bá gbọ́ pọ́là àwọn làwọn yìnbọn o. Tẹ́ bá gbọ́ pé wọ́n lu èèyàn àwọn PDP ní o. Àwọn PDP ní o. Àwọn ọmọdé ń dọ̀ lẹ́kọ̀ọ́ ẹ̀wọ̀n nípa gbé fídíò kan jáde. Àwọn ni wọ́n lọ fa wàhálà tí wọ́n yìnbọn ní street. Àwọn PDP ló tún sọ pé àwọn máa yìnbọn yìí o. Tó bá yá ẹ máa pariwo MC Olúọmọ o. Ẹ rí pé ẹ bọ́wọ́ MC Olúọmọ níbi àbòsí o. Ẹ bọ́wọ́ MC Olúọmọ níbi ìjà o. Ẹ gbọ́ lẹ́nu àwọn PDP o. Òun leléyìí o. Ẹ gbọ́ o. Òun leléyìí o. Tí ẹ bá gbọ́ kọ́là àwa láàyè bá. Ṣẹ́dúgbọ́ power àwọn PDP wọ́n ní tí ẹ bá gbọ́ pé wọ́n yìnbọn àwọn làwọn yìnbọn o. Tí ẹ bá gbọ́ pé wọ́n gbé èèyàn wọ́n lu èèyàn àwọn PDP ní o. Àwọn APC ò já o. Àwa ò já o. Àwa ń tẹ̀lé òfin bí ìlú ṣe fẹ́. Àwa ò sí níbi kílù dà lúrú o. Àwa ò ní bá anybody jà. Àwa ò ní dà lúrú. Àwa ò ní lòdì sófin ìjọba. Ihun tí ìjọba bá rí fẹ́ làwa máa ń fẹ́ o. Lè máa fi mọ̀ wípé ẹ rí pé gbogbo rògbòdìyàn yẹn ó ṣẹlẹ̀ ní Ogun State. Ó ṣẹlẹ̀ ní Ọ̀yọ́ State. Ó dẹ̀ ṣẹlẹ̀ ní bí méjì tó ṣẹlẹ̀ náà nìyẹn. Tẹ́ bá lọ ohun tó wá fa Ogun State ni mo sọ fún yín yìí. Tẹ́ bá lọ ohun tó fa Ọ̀yọ́ State náà ẹ rí pé wọ́n sọ wọ́n ní pé àwọn tọ́ọ̀gì PDP náà ní. Ẹ rí pé wọ́n ní àwọn tọ́ọ̀gì PDP náà ní. Mo wá fẹ́ kí gbogbo wa lọ fi ọ̀rọ̀ kan kọ́gbọ́n. Kí ló dé tí wàhálà ò ṣẹlẹ̀ lÉkòó? Èkó tó yẹ pé òun ló yẹ pé ìlú tó gbajúmọ̀ jù ní Nàìjíríà. Ibẹ̀ náà ni àwọn bọ́ìsì pọ̀ sí jù Nàìjíríà. Kí wá lórí tí wàhálà ò ṣẹlẹ̀ lÉkòó? Màá wá fún yín ní àwọn nǹkan kan tó ṣẹlẹ̀ tí wàhálà ò fi ṣẹlẹ̀ lÉkòó. Àkọ́kọ́ ni wípé Lagos State ẹ rí yẹn àwọn tó ń darí Lagos State látorí bàbá wa Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu àti bàbá wa gómìnà Babájídé Sanwó-Olú àti gbogbo àwọn tí wọ́n jẹ́ olùdarí ní Lagos State. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tí wọ́n lè dàlúrú tí wọ́n lè bàlújẹ́ gbogbo wọn ti bá wáṣẹ́ wọ́n ti busy. Gbogbo àwọn tí wọ́n lè jẹ́ wàhálà fún ìlú gbogbo wọn ni wọ́n ti níṣẹ́ lọ́wọ́. Ẹlẹ́ẹ̀kejì wá ní wípé àwọn tí wọ́n wá tún níṣẹ́ lọ́wọ́ yìí gbogbo wọn náà tún wá ń control àdúgbò wọn pé irọ́ o ẹ̀yin tó kù tẹ́ ẹ̀ tí níṣẹ́ tẹ́ jẹ́ àwọn ọmọ ìgboro tẹ́ jẹ́ àwọn ọmọ street boy ẹ lè dàlúrú mọ́ mi lọ́wọ́ o. Ló fi já sí wípé ipa tí MC Olúọmọ ń kó lÉkòó lénìí
ilé tó ti dá Èkó kalẹ̀ kò sí street boy kan tó kóru pátí MC Olúọmọ ń kó lẹ́kọ̀ọ́ torí pé MC Olúọmọ ṣe nǹkan kan fún Lagos State lẹ́nìí tó já sí wípé tí kò bá ṣe wisdom ọgbọ́n ìmọ̀ làákàyè tọ́lọ́run fún MC Olúọmọ àsìkò tí Èkó ò bá dàrú láwa yìí kí dẹ̀ ni nǹkan náà tí MC Olúọmọ ṣe ni pé MC Olúọmọ ó ti fi unity ìfọwọ́sowọ́pọ̀ sí àárín gbogbo àwọn boys tó wà lẹ́kọ̀ọ́ unity tí MC Olúọmọ ní pẹ̀lú gbogbo àwọn boys tó wà lẹ́kọ̀ọ́ òun ló yẹ kí Èkó ní rest of mind if not so àsìkò tí àwọn boys ò bá máa fi opportunity yẹn dà lúrú lélẹ̀ so gbogbo àwọn tó lè náà fẹ́ dà lúrú everybody ní MC Olúọmọ ti bá wá oúnjẹ kí wá ló kù tó fẹ́ ní kó ń ṣe ẹ́ tó bá ní kó fẹ́ dà lúrú ẹ jẹ́ ká jọ imagine kó jẹ́ sí pé àsìkò election yìí kí MC Olúọmọ Kúnlé Poli Istijaba gbogbo wọn Fẹ́mi J Plum gbogbo wọn kọ́má ti wà unite ẹ dákun Kúnlé Poli náà ò kéré nú ayé Kúnlé Poli náà ò kéré ṣùgbọ́n Ọlọ́run ti kó gbogbo wọn papọ̀ gbogbo wọn ti ṣọ̀kan everybody wá wà lábẹ́ MC Olúọmọ everybody wá ń jẹ everybody wá ń mu ló fà dé pé lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ lè rí wàhálà kan tó ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́ ẹ lè rí wàhálà kan tó ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́ nígbà tí bàbá Àjọsí bàbá tó wà l'Àbújá tó ní pé òun fẹ́ da Èkó rú tí gọ́ọ̀mẹ̀ntì dẹ̀ já kí gbogbo tó ń jẹ́ national lẹ́kọ̀ọ́ tí wọ́n sọ di park and garage ẹ dákun jẹ́ gbọ́ wàhálà mọ́ tó ní kálukú ń jẹun lásìkò tó tọ́ tó yẹ Lagos State wá ṣe kinní kan ibẹ̀ ni ròyìn ayọ̀ tí máa wá bẹ̀rẹ̀ bílù ṣe wá ń dàrú tó yìí tí ò sówó ń ta Lagos State ló kọ́kọ́ wá initiate mobile POS tó fi ń gba owó tó ń di wàhálà tó lọ ń tò sí báǹkì Lagos State ló kọ́kọ́ initiate POS pé kọ́ máa fi gba owó lọ́fẹ̀ẹ́ òun lélẹ́yìí o ẹ jẹ́ n fi hàn yín o POS ìjọba Lagos State ti ṣe POS ní Lagos State báyìí tẹ́ pé wọ́n ń gbé kiri láti máa fi fún àwọn èèyàn lówó tí àwọn èèyàn ń gba owó láì ṣe kí ni láì fi owó lé rárá òun lélẹ́yìí o òun ni ẹ ti rí òun ni ẹ ti rí Lagos State POS òun ni ẹ ti rí ṣáwọn èèyàn rí ara báyìí ṣá oh my god ọdún mi tí mi máa lo sísítẹ́ẹ̀mù mi lẹ́yìn níyì o òun lélẹ́yìí Lagos State POS láti máa lọ gba owó wọ́n ṣe bíi márúwá so that wọ́n wá ń kó owó síbẹ̀ fún àwọn èèyàn kó máa lọ gba owó kó lè bọ́ sí ìrọ̀rùn fún àwọn aráàlú ẹ wo ọpọlọ tí Lagos State lò bákan náà gbogbo àwọn tó ń súnmọ́ MC Olúọmọ pátá wọ́n lè jẹ́rìí eléyìí gbogbo àwọn tó súnmọ́ MC tó ń ṣiṣẹ́ ní park and garage náà ni wọ́n kírètì ibi tán ti máa lọ gba owó POS tí wọ́n dẹ̀ fowó lé rárá. Tí wọ́n dẹ̀ fi owó lé rárá. Ẹ wo ìrọ̀rùn tí Lagos State tí wọ́n ṣe fún gbogbo àwọn ará Èkó. Bákan náà Lagos State ní state tó kọ́kọ́ declare pé gbogbo transportation tó wà lẹ́kọ̀ọ́ tó yẹ ti government láti wákàtí ọ̀wọ̀ yìí lọ títí di ẹ̀yìn ìdìbò náà máa san 50% off. Gbogbo ẹni bá wọ bus tó yẹ ti government instead máa fi san 50 naira ó máa san 25 naira. Tó máa fi san 100 naira ó máa san 50 naira. Ẹ wo ìrọ̀rùn tí wọ́n ṣe fún àwọn ará Èkó. Ẹ wá ń wò pé bí wàhálà lè ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́. Wàhálà ò lè ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́. Ló jẹ́ pé gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ gbé wèrè wọnú Èkó tẹ́ fẹ́ wá da Èkó rú. Èkó ò ní gbà kẹ́ dàlú rú mọ́ wọn lọ́wọ́. Èkó ò ní gbà kẹ́ dàlú rú mọ́ wọn lọ́wọ́. Ẹ lè bẹ̀kọ́ jẹ́. Tẹ́ bá ti ń gbé wèrè yín bọ̀. Tẹ́ bá ti dé Bágà.
ẹ jẹ́ aṣọ wèrè yín sí gbága ẹ má gbé wọnú Èkó ló pé gbogbo àwọn wèrè kankan tó wà nílùú Èkó tó náà fẹ́ máa dèkóru bí wèrè olórí burúkú tó ń pèrè iná ọba Ògbóni tí ilé ògbà tán náà ògbà mọ́ tí òpònú yẹn gbébọn jáde lọ́sàn-án gan ìwọ tó pèrè lọ́ba Ògbóni ó dẹ̀ gbé bárẹ̀ jáde lọ́sàn-án gan ó dẹ̀ ń sọ pé wàá yìnbọn fún àwọn ará ìlú gbogbo yín wá fò bọ́ta bí ọ̀pọ̀lọ́ ní òjò nǹkan gbọ́dọ̀ ṣe ọba Ògbóni nǹkan kan ò gbọ́dọ̀ ṣe kí ni ọlọ́pàá máa gbé ó máa tó kó fò kó ṣáájú bẹ́ẹ̀ lọ́ máa mú ẹni tó tiẹ̀ nífọ̀n tó ní èkánná ìjọba Ògbóni lọ ọlọ́pàá mú so that gbogbo ẹni tẹ́ ń pariwo ọba Ògbóni kán gbọ́dọ̀ ṣe ọba Ògbóni o ẹni bá ti dàlúrú dandan ni kó jìyà ìjọba ìlú nílẹ̀wà náà ń gbé lọ́wọ́lọ́wọ́ yìí náà káwọn ní pé nǹkan kan ṣẹlẹ̀ nínú ìlú a fẹ́ dàlúrú a fẹ́ bàlú jẹ́ ìlú òun náà ti ń ṣe protest ṣé tó máa ń protest nílùú ní ká máa bàlú jẹ́ ká máa dàlúrú ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n bàjẹ́ nísìn ní Lagos State ní Ogun State tí wọ́n bàjẹ́ ní Ọ̀yọ́ State ṣé ẹ mọ̀ pé gbogbo kinní yẹn náà ìjọba ló máa padà wá ṣe ni owó tí ẹ kí wọ́n ná fún aráàlú wọ́n tí wọ́n máa ná fún ìdùfidùà wọ́n jà protest ní London ní last 2 weeks l'Amẹ́ríkà táwa yìí náà àwa náà máa ń protest dáadáa níjọ́ ilẹ̀ pé wọ́n protest wọ́n bà nǹkan jẹ́ ẹ máa wá lo opportunity pé nítorí pé election ń bọ̀ ẹ fẹ́ bàlú jẹ́ ẹ máa bà gbogbo property jẹ́ bẹ́ẹ̀ náà ló ṣe ń gba exas tó yẹ pé gbogbo àwọn tó wà lábẹ́ kínní wọn kọjá àwọn PDP exas tó ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́ ńgbà yẹn gbogbo ayé láti mọ̀ pé Àtíkù ló wà lábẹ́ Àtíkù ló ń finance àwọn èèyàn pé kán máa lọ bẹ̀ kó jẹ́ èèyàn kan ló ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí Ismail Salawudeen ó ní ẹ wá sí Agége area àwọn ń ṣe POS ń bẹ àwọn òdẹ̀ ní charge àwọn èèyàn Táíwò Ali ó ní MC Olúọmọ Tàfàṣégò Ikúdẹlẹ́tì Kúnlé Poli Fẹ́mi Kábíyèsí Emir gbogbo Ìlúpéjú Team of Lagos lead by Sulu Babewe Lagos Forward jẹ́ abẹ́rí gbogbo àwọn tó jẹ́ boys ní Nàìjíríà lẹ́kọ̀ọ́ ọ̀pọ̀lọpọ̀ wọn ti fọwọ́sowọ́pọ̀ ni kò ṣe sí ràndàn lẹ́kọ̀ọ́ ṣùgbọ́n àwọn tàbẹ́kúta tó ṣẹlẹ̀ yẹn ọláìpẹ́ àìsílẹ̀ lógbò ní o táwọn bá wà nílé gbogbo yẹn ò lè ṣẹlẹ̀ o táwọn bá wà nílé gbogbo yẹn ò lè ṣẹlẹ̀ gbàgbé mo rántí ńgbà June 12 ńgbà kíní Abíọ́lá àwa ta lead the squad yẹn lábẹ́kúta lé everybody ẹ lọ béèrè àwa la lead the squad yẹn lábẹ́kúta ṣùgbọ́n àìsílẹ̀ ológbò lè di lẹ́kùté mi ò lè wà nílé láéláé tẹnu kọ́ tètè bọ̀ọ̀lì kọ́ mi ò lè wà nílé wọn ò lè fọ́ GTB bank yẹn láṣẹ́rò yẹn wọn ò lè fọ́ GTB bank yẹn láṣẹ́rò yẹn gbogbo ẹni mo fi sọ torí kò sí àwọn boys tó fẹ́ jáde ní gbogbo àṣẹ́rò mọ́ àdátán mọ́ ọba ń toko mọ́ òṣì ẹ̀lẹ̀ mi lè sọ àwọn màṣẹ̀ṣì sọ́jẹ́ èdè àwọn ọmọ tọ́jẹ́ lọ initiate o because lẹ́yìn gbàtàwà náà kúrò lé àwọn ọmọ kan wà ní sọ́tí wọ́n ṣe lọ initiate àwọn ọmọ yẹn ni màjèsí làwọn ọmọ yẹn wọ́n lè máa bẹ́ pé ẹ wúbi ọ̀kan lọ́mọ màjèsí ni wọ́n ṣùgbọ́n àwọn tó jẹ́ bàbá wọn àwọn first class wọn ṣòye tẹ́ pé àwọn gangan náà máa initiate àwọn gan initiator tẹ́ pé àwọn gan náà máa gbé yín lọ sínú gbóòrú mọ́lẹ̀ wọ́n máa yẹ kó yẹ pé má ṣe wèrè dọ́dọ̀ kan lọ́mọ o wọ́n máa ní má ṣe wèrè dọ́dọ̀ kan lọ́mọ in no poly in no university but they get crazy o. They get crazy. Don't near Okolomo. Don't go there. They go tell them say don't go there. Don't go there. In get crazy. So that. Ṣùgbọ́n àlè wà lékìrú ẹ̀ ṣẹlẹ̀. La ṣe dúpẹ́ lọ́wọ́ ìjọba Lagos State. Babájídé Sanwó-Olú. Gbogbo ẹ̀yin team of Lagos. Gbogbo team of Lagos látorí number 1 MC Olúọmọ Tàfàṣégò Ikúdẹlẹ́tì Kúnlé Poli Fẹ́mi J Plum Fẹ́ Kábíyèsí Emir gbogbo Ìlúpéjú gbogbo team of Lagos pápátá dúpẹ́ lọ́wọ́ yín lórí ààbò tí ẹ fi bo ìlú Èkó Ọlọ́run tó wá ti ṣerú oore báyìí fún ìlú Èkó Ọlọ́run jẹ́ kó yíká gbogbo Nàìjíríà bákan náà àǹfààsìkò ìdúpẹ́ lọ́wọ́ àwọn gómìnà wa tí wọ́n dìde tí wọ́n gbé CBN President
àbí chairman àbí governor dẹ̀ ni CBN governor tó ń gbé lọ sí court if not so ni kíyàn dájú títí tó dẹ̀ di pé ara ní àwọn èèyàn nínú ìlú báyìí nítorí pé ẹ fẹ́ bá ẹnìkan jà ẹ dẹ̀ ń fi ara ní gbogbo aráàlú ẹ dẹ̀ sọ pé dandan gbọ̀n ẹ fẹ́ stop old note lẹ́nìí on the 10 lọ́pẹ́lọpẹ́ àwọn gómìnà tó ń dìde tí wọ́n dìde pé irọ́ o ẹ lè stop ẹ bẹ́ẹ̀ àwa dúpẹ́ lọ́wọ́ ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ilé ẹjọ́ tó ga jù lórílẹ̀-èdè Nàìjíríà pé wọ́n ti stop pé old note yẹn o ká sì máa ná lọ kí wọ́n má stop old note ní Nàìjíríà kọ́ má stop old note ní Nàìjíríà ẹ wo bí Amẹ́ríkà táwa wá yìí ẹ wo bí báyìí ń bọ̀ o ṣẹ́tìrí ẹ wo ẹ̀yìn $100 yìí $100 wọ́n ti ṣe níwọ̀n lélẹ́yìí o ní $100 lélẹ́yìí o níwọ̀n lélẹ́yìí old one $100 ó dùn pé mi ò ní lọ́wọ́ ń bí báyìí old one $100 tí à ń ná tán ná l'Amẹ́ríkà tẹ́lẹ̀ kémi tó dá Amẹ́ríkà náà ti ń ná o kódà níwọ̀n yìí gan ó ti jáde ń sìn kí tó dá Amẹ́ríkà ni but old one wọ́n sì ń gbàdí ìsìn l'Amẹ́ríkà old one wọ́n sì ń gbà l'Amẹ́ríkà dì ìsìn wọ́n sì ń gbà ọkọ̀ tó bá kàn mú old one yẹn dé Nàìjíríà náà ti máa ń ṣorí burúkú tó bá mú old one yẹn àti new one dé Nàìjíríà tó bá ṣẹ́ new one yìí fún ẹ ní $75,000 àbí 76,000 tó bá ṣe lè ní Nàìjíríà ní bí i 76,000 wọ́n lè ṣe yẹn ní 73,000 kan tí mo mú dání ìsìn tó bá mú dé Nàìjíríà is 76,000 or 77,000 but old one yẹn wọ́n lè ṣe yẹn ní 75,000 wọ́n lè ṣe ní 75,000 ṣùgbọ́n tòun ti bẹ́ẹ̀ náà wọ́n sì ń gba owó yìí l'Amẹ́ríkà tó bá wá fẹ́ ra nǹkan l'Amẹ́ríkà yìí o àti new one àti old one value wọn ò jura wọn lọ l'Amẹ́ríkà o value wọn ò jura wọn lọ l'Amẹ́ríkà o kí wá ló dé ẹ torí pé ẹ fẹ́ change nomination Nàìjíríà ẹ wá mú kókókókó ẹ wá ní ọ̀ràn yẹn o on the 10 o ẹ máa cancel ẹ o ẹ dákun ibo ní káwọn èèyàn kówó sí èmi kan tí mo bá yín sọ̀rọ̀ mo ní náírà lọ́wọ́ l'Amẹ́ríkà èmi kan tí mo bá yín sọ̀rọ̀ mo sì ní náírà lọ́wọ́ l'Amẹ́ríkà mo ṣe wà yóò pé mi ò sí nílé bá kó náírà tí mo ní jáde torí pé tèmi bá ti wá sí Nàìjíríà tí n bá ti ń bọ̀ padà wà l'Amẹ́ríkà máa ń gbìyànjú pé kí n tiẹ̀ ní náírà díẹ̀ lọ́wọ́ torí tí bá ń padà bọ̀ Nàìjíríà àwọn kékeré tá máa ń ná ní airport àti pé mi ìfẹ́ kí n bá ṣe èdè Nàìjíríà kí n ṣe máa wá ní pé mò ń wá báǹkì níjọba kọ́kọ́ dé gangan at least máa ń fẹ́ kó kéré jù kí n tẹ̀sí ní bí 100,000 lọ́wọ́ ó kéré jù nìyẹn bí 100 tàbí 70,000 kí n tì ní lọ́wọ́ ṣé náírà tèmi náà ní lọ́wọ́ yẹn sìn tí bá ti ń bọ̀ Nàìjíríà kí n máa fà á yá ni orí yín ti dàrú wèrè ń ṣe yín ẹ ti mú gbó ṣé kí n máa fà á yá ni àbí kí n máa kó jẹ àwa dúpẹ́ lọ́wọ́ àwọn governors governor Kaduna àtàwọn gómìnà tó kù tí wọ́n dìde láti fi pé wọ́n bá wa gbé wọn lọ sí ilé ẹjọ́ tí ilé ẹjọ́ dẹ̀ padà approve pé lọ́wọ́lọ́wọ́ báyìí o àti old money o àti new money Nàìjíríà wọ́n ní ká máa ná lọ ìròyìn ayọ̀ nìyẹn fún gbogbo ọmọ Nàìjíríà kọ́lọ́hún jọ ìjọba tí ó ń bọ̀ lójú ọ̀nà ìjọba Tinubu yìí Ọlọ́run jẹ́ ó sàn wá sówó Ọlọ́run jẹ́ ó sàn wá sọ́mọ Ọlọ́run jẹ́ ó sàn wá sí àìkú baálẹ̀ ọrọ̀ a ní ìgbàgbọ́ pé Tinubu ló lè ṣe ìṣòro Nàìjíríà Tinubu ní solution ẹ jẹ́ ká gbà á láàyè kó bá wa wá ìyanjú sí gbogbo problem Nàìjíríà ẹ má tẹ̀lé àwọn wọn ni wọ́n pé o ẹ jẹ́ kí oníkálùkù wa ẹ jẹ́ ká lọ gba voters card wa ìwọ tó bá ní voters card lọ gba voters card ẹ báyìí kí gbogbo wa máa palẹ̀ mọ́ láti dìbò fún aṣíwájú Bọ́lá Ahmed Tinubu àwọn òpònú kan ń pariwo pé ṣé ẹ̀yin náà ṣe fẹ́ dìbò ní ṣe rally tá a ṣe ní Atlanta ní last week Saturday wọ́n ra àwọn èrè kan kọ́ pé ṣé ẹ̀yin fẹ́ dìbò ní james ọ̀tọ̀rọ̀ fún gbogbo àtàwà ní rally yẹn tá a ṣe l'Atlanta gbogbo apápátá
90% wa là ń bọ̀ léwá dìbò 90% wa là ń bọ̀ léwá kíni là ń bọ̀ léwá dì gbogbo la ní voters card wo voters card tèmi lélẹ̀ ṣó ti rí voters card mi lélẹ̀ mo ń bọ̀ òun lélẹ̀ ṣó ti rí voters card mi lélẹ̀ confirm mo ń bọ̀ wá léwá dìbò ṣó yẹ mo ń bọ̀ wá léwá kíni à ń bọ̀ wá léwá dìbò ẹ jẹ́ ká gba Tinubu láàyè kó bá wa tún Nàìjíríà ṣe ṣùgbọ́n Àkànbí mà ló kàn ó ẹ bá náwó kẹ́ẹ̀dọ̀ onígbèsè Tinubu mà ló kàn ó mà ló kàn ó Àkànbí mà ló kàn ó ẹ bá náwó kẹ́ẹ̀dọ̀ onígbèsè Yorùbá mà ló kàn ó Tinubu mà ló kàn ó Àkànbí mà ló kàn ó ẹ bá náwó kẹ́ẹ̀dọ̀ onígbèsè Yorùbá mà ló kàn ó Awikoko àbí lẹ́lẹ́ àwọn ọmọ ẹgbẹ́ Àkànbí jagaba ìwú Tinubu jagaba Tinubu Àkànbí ibi ọba lọ là ibi ọba lọ là ń lọ 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 ibi ọba lọ là ń lọ. Tinubu bá ti ń lọ ibẹ̀ la wá ń lọ àwọn padà lẹ́yìn Tinubu torí pé òun ló kàn Yorùbá ló kàn Tinubu ló kàn nídìí eléyìí Tinubu ló kàn gbogbo wọn Yorùbá ẹjá dúró tán on the 25 pẹ̀lú golọ́dọ̀ Ọlọ́run Tinubu APC ní kí wọ́n wá tẹ̀ka wa fún pẹ̀lú golọ́dọ̀ Ọlọ́run APC ní ká tẹ̀ka wa fún kọ́lọ́ máṣẹ́lá ìgbà fún wa mi ò fẹ́ gba call but èèyàn kan dà mí láwọn fẹ́ call ẹjọ́ fẹ́ call yẹn sálẹ̀ pé wọlé láàrin bí ìṣẹ́jú méjì sáré gba call yẹn +1 347 465 6509 +1 347 465 6509 ẹ lè pè wọlé +5 347 465 6509 láàrin ìṣẹ́jú kan péré tọ́ àwa ló kàn o Yorùbá ló kàn pẹ̀lú gọlọ 1 hour 30 minutes tó mi tẹ̀gbẹ́ kọ́ọ̀lù mo bá 1 hour 30 minutes máa kọ́ tiẹ̀ níbi program mi máa gùn púpọ̀ nítorí wọn tó bá fẹ́ wò 2023 Tinubu ni o àwa ló kàn no going back ọ̀rọ̀ Yorùbá nation kò jẹ́ Yorùbá nation ìyẹn ti parapọ̀ sẹ́gbẹ̀ẹ́ kan tiẹ̀ ìyẹn ò sínú problem wa mọ́ Ọlọ́run ti fi Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ẹ bá mi ṣe kọ́mọ́kọ́mọ́ kò ní bàjẹ́. Confirm. Àwọn gbé lẹ́yìn tó ní ìdálókàn. Bẹ́ẹ̀ ni. Ẹni ò bá dùn mọ́ kò fọ́ nílànà. Àbí náà. Ìtọ́nà ti parí àṣẹ Ọlọ́run ní Tinubu ló kàn Tinubu ló ti jẹ́. Bẹ́ẹ̀ ni o. Wa alaikum salaam wa barakatuh ẹ ṣeun. Bẹ́ẹ̀ bá mi ṣe ṣókí yẹn ó wà okay bẹ́ẹ̀. Ó wà okay bẹ́ẹ̀. Phone call completed. Ó
okay bẹ́ẹ̀ nídìí eléyìí February 25 tẹ̀sójú ẹ̀ bídàlá tẹ̀sójú ẹ̀ kó máa lọ bẹ́ẹ̀ inshallah ẹ tún máa wò ta lẹ́ẹ̀kan sí Awikoko tó máa bí bàbá ẹ̀ dá Awikoko Akanda ọ̀ràn tó máa bí bàbá ẹ̀ dá padà wá torí gbogbo story tí mo bẹ̀rẹ̀ yẹn tí mo pẹ́ǹdì yẹn wàá màá lọ jókòó ṣe nínú ilé tí màá máa gbé evidence wá báyìí wàá mọ̀ pé ìwọ gan fún ààrẹ lólú burúkú tó fẹ́ báyé Sunday Igboho jẹ́ àwọn mọ̀ pé number 1 enemy Sunday Igboho ìwọ ni wo wèrè Awikoko yẹn ni ó dàbọ̀ àtúpàdé ńgbà míì dàbọ̀.